Kí tún ni? Kẹlẹ́gbẹ́. Tí a bá fi oògùn èkúté sórí búrẹ́dì lójú mọ́rí yóò jẹ́. Ìǹdè fẹ́yìn kò sí nǹkan kan tí mo fẹ́ fi ń ṣe ẹ mọ́ dà mí láàmú mọ́. Àmọ́ ọ̀dọ̀ aṣàríyá ló jẹ mọ́ lọ́wọ́ fẹ́ gbé nǹkan sára. Àyà lọ ṣe bẹ́ẹ̀ sára nǹkan fún mi. Kà ń wí bẹ́ẹ̀. Bọ́mbà wí níbí. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Màmá mi ò jẹ mọ́. Mọ́rìlì sọ́ọ̀sì lè ṣàǹfààní báyìí. Àtàrí àjànàkú máa ní nǹkan tó wà lẹ̀ kì í máa ṣe ọmọ kékeré bíi tiẹ̀. Mélòó eléyìí? Mò ń mọ ẹmu mò ń mọ ògùrọ̀. Iná lórí bá mi. Àìkú. Ajé. Mo tiẹ̀ ń bẹ̀. Ọmọ sọ̀sí lẹ́nu. Lè ṣe. Ẹlẹ́rẹ̀ yìí bá wọ́n rí bí mi. Ìwọ lọ fún ọmọ tèmi gẹ́gẹ́ mùmú. Ọlọ́run. Tí ọmọ ti ṣe mọ́. Olórí ikú. Orí à ń kọ̀wù ni ẹ tó kó sí ẹnìkan lọ́wọ́ yìí nẹ́ẹ̀sì. Báàbí yóò pààyàn ló bá wọn. Kọ̀ọ̀pààyàn ó ń bí à ń kówó jẹ yìí náà ni o. Ẹ̀bá mi yìí tí mọkùnrin. Wo ìmọ̀kùnrin. Bẹ́ẹ̀ ṣe wo Mọ́rìlì ìwọ̀n òbò gẹ́dẹ̀ rẹ̀ jẹ́ rí o. Ìgbà tó kọ́kọ́ yẹ̀ wò tó ní kè mọkùnrin ni ìbọn ń parọ́ ni. Ẹ wá ṣe kíyàn nu ẹ̀jẹ̀ ẹ̀dùn ẹ̀kan balẹ̀. Olóko dínkù pé mo gbàrí ọwọ́ kan o. Obìnrin tó lọ́kọ tí ò lálẹ́ ojú rẹ̀ á jà. Òkú wọn ọmọ náà gbà. Àwọn ìyàwó rẹ̀. Èwo rẹ̀? Ìmí ni ẹ̀gbọ́n mi. Bí mo ṣe rí inú ẹgbàá mi lọ́wọ́ ọkọ àárọ̀ o, lọ́wọ́ Mọ́rìlì àtàbúrò rẹ̀ Ráfà o. Bá mi tẹ̀ tiẹ̀ ráwà, àwa ìdédé bínú. Nítorí bàbá ilé bínú lásán, òkú wọn. Owó wọn ìgbà lọ wa. Sórí tó o bá ti fẹ́ kó jẹ́ pé nǹkan pa wọ́n mọ́ ẹ dànù. Sọ fún wọn pé kí wọn kówó ọtí mi wá. When a mad dog is barking, a responsible owner will keep quiet and forward learners. Bá mi ṣe process fún. Wọ́n ń gbòòsà fún bàbá Mọ́rí gbòòsà. Ó yà wèrè ni wọ́n sí ọ nù. Sakina? Sakina? Saki? Ẹ̀mí ló mọ̀ pé. Ẹ̀mí jẹ́ àtàbọ̀ ni. Ìwọ làbọ̀ mi. Ẹgbẹ́ Sakina lẹ́ẹ̀mejì, ẹ̀sùn mi Saki kú. Lọ́gbọ́n ti wá. Etí kùkù mi bá bà lẹ́yìn tí mo bá mọ títẹ́ báyìí tí ẹ̀ ọ́ bàjẹ́. Bí bá bínú tán, ìbọ̀ o. Àmọ́ wọlé bọ́ o. Beast of no gender, no gumption, bombastic international fool. Nàbí ti bínú wọ́n sọ ẹlẹ́kẹrin nísìn. Amẹ́ríkà dọ̀sí bá dà. Mọ́rìlì, ìwọ ń bá àbúrò mi lọ sẹ́kọ̀ọ́. Ṣé ẹ fẹ́ kí ayé yín kó dàbí ti bọ̀dá mi ni? Ẹ jọ̀ọ́ má bínú, ó láyé ẹgbẹ́ ṣe rí. Ẹgbẹ́ ò ní fújọ́, àbí? Ẹ̀dá kan gbìyànjú nínú ayé ni àtìlà ẹni ló farasin ẹni Ọlọ́run bá fẹ́ràn náà mímọ́ sí kẹ́dá má má ṣìnà màmá ni ọ́ ṣé mi lọ́jú ẹ̀mí ọ́ kí ríran ẹni ogun bàjá tó mọ́ rí bá ṣóun lọlẹ̀ ròyìn fẹ́ni tí yóò jagun Ọlọ́run má dà mí láàmú báyé ṣeun rẹ̀ ẹni Ọlọ́run bá fẹ́ràn jù láyé ló ń ránṣẹ́ sí ẹni Ọlọ́run bá fẹ́ràn jù láyé mi ni kò kí ń jẹ́ kó jìnnà ṣé mi lójú ẹ̀mí o kì í ṣòro mi fúyà kó dóhùn ìgbàgbé òun rẹ̀ àwùkọ́ ọgbọ́n yọ ẹ̀dá kan gbìyànjú nínú ayé ni àtìlà ẹni ló farasin ẹni Ọlọ́run bá fẹ́ràn náà mímọ́ sí ẹni má má ṣìnà màmá ni ọ́ ṣé mi lójú ẹ̀mí ọ́ kí ríran ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn.
àwọn wèrè gbá wò kúkú ń play. mi tó bá ẹ nìyẹn. mo gbé olè burúkú làwọn Arsenal yìí o. mo dẹ̀ lọ bà game mi jẹ́ mo dẹ̀ sọ fún Clemens lánàá kó má yẹ ká play game owó tẹ́ kí lọ fi ra aṣọ. bóyá máa rí fún ẹ náà nìyẹn. ajá sáré owó ti jóná báyìí o. ó dẹ̀ máa jóná báyìí. tiẹ̀ náà adé àwọ̀ rí. àlàáfíà fún gbogbo agbègbè yìí. àlàáfíà fún gbogbo agbègbè yìí. àlàáfíà fún ẹ̀yin tẹ́ jókòó yìí. ẹ jọ̀ọ́ ta ló ń jẹ́ John nínú ẹ̀yin tẹ́ jókòó yìí. Ma? ẹni ń jẹ́ bẹ́ẹ̀ ni. èmi ni mà. ẹ ra mà. ẹgbẹ́ ni fún ẹni tí ó ń wí nígbà tí ẹ̀mí Ọlọ́run kò sọ. kí ló dé tó jẹ́ wípé ẹ kì í kà nǹkan kún. ẹ wò mà ó tọ́ ni wọ́n máa ń jíṣẹ́ yẹn fún mi ó ti pẹ́ tán ti máa ń jíṣẹ́ yẹn fún mi mi ò kí ń kà nǹkan kún ìran kan tó dẹ̀ máa ń rí sí mi káàkiri náà nìyẹn mi ò ń kà nǹkan kún lóòótọ́. ṣùgbọ́n èyí tí ẹ̀mí Ọlọ́run sọ ní àkókò iṣẹ́ máa gbàgbọ́. máa kà kó mà. ní sáà àti àkókò tẹ wà yìí ẹ jìnnà sí ọmọ pupa ẹ má tiẹ̀ ní nǹkan ṣe pẹ̀lú ọmọ pupa rárá ṣé kí n tún wá sọ fún yín kó tó di àkókò yìí gan ọmọ pupa ò tiẹ̀ báràwọ̀ yín mu rárá wọ́n dẹ̀ ti sọ fún yín tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ gbọ́ bẹ́ẹ̀ ni ẹ gbà láti kó yín yọ nínú àwọn ewu kan tó ń bọ̀ lọ́nà ó ní àwọn ìgbésẹ̀ kan tẹ́ máa gbé ẹ lọ ìjọ kan tó wà ní agbègbè yín ẹ ra ìlù àgbámọ́lẹ̀ church nígbà tẹ́ bá wá ra ìlù àgbámọ́lẹ̀ wọnú ìjọ náà ẹ wá ní pé ẹ fẹ́ fi ṣe ọpẹ́ wọnú ìjọ Ọlọ́run níbi tẹ́ ti fi ń ṣe ọpẹ́ ẹ wá ní kán máa lù kẹ́ ẹ wá máa jó ijó ayọ̀ ijó ọpẹ́ sí àlàáfíà fún mi. ẹ ṣé mà ẹ ṣé o Ọlọ́run máa ràn yín lọ́wọ́ o. ọ̀gá tá a bá ń wí fún ẹ ò ní gbọ́ ṣé wọ́n mọ̀ pé ikú ń gbọ̀gẹ̀dẹ̀ òun rẹ̀ jì ohun tó dà máa pa ni. o ká má parọ́ o àwọn pípì ń rí náà o so àwọn tó ṣe máa ń rí náà báyìí sí wàṣà. ṣé ti jọ alájẹsẹ ọ̀rọ̀ pé ìgbà tí mo sọ mi ò lè sọ lójú ẹ mo lè sọ lójú anybody ó ní mo sọ fún ẹ ìwọ ṣàtẹ̀lé mi. àlàáfíà fún yín arábìnrin. àlàáfíà fún yín o. ṣé ẹ bínú pé mo máa gbà nínú àkókò yín. mi ò bínú rárá o. ṣáájú ohun gbogbo ẹ kọ́kọ́ bá mi kí hallelujah méje. hallelujah 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 hallelujah. ìdí hallelujah mi ni wípé ọ̀tá ń lùlù kówókówó fún yín ṣùgbọ́n Ọlọ́run mi ọba kò jẹ́ kó dún. olúwa mo dúpẹ́ olúwo ṣé o olúwo ṣé o bàbá mi ò ṣé o. ṣé ẹ wá rí ní àkókò tí ẹ wà yìí ẹ má bá ẹnikẹ́ni jà torí pé èèyàn kan wà lọ́wọ́lọ́wọ́ tó ń bá yín dùn nǹkan ẹ má fa wàhálà ẹ má ṣe ohun ìjà rárá kí ewu tó wá ń bọ̀ lọ́nà ìkẹyìn lè fò dá ẹ bá mi lọ sínú ìjọ tí a ti ń gbàdúrà ní ọ̀sán àti ní òru kí wọ́n fi àdúrà jagun fún yín kẹ́ wá ṣe ààbò èyí tí ń jẹ́ ìgbélé ọjọ́ 7 kẹ́ lè borí ewu kẹ́ lè borí ogun àlàáfíà ni fún yín. ẹ ṣé ẹ wá ẹ jẹ́ kí n fún yín ní owó mọ́tò ẹ jọ̀ọ́. àwọn ò kí ń gbàrú ẹ. Fọláṣadé Akínbọ̀ ọmọ Àyìnkẹ́. ègbé ni fún ẹni tí a kò rán tó ń jẹ ègbé ni fún ẹni tí wọ́n tún fi rán tí kò tún jẹ. wá ṣé ó tún ti bẹ̀rẹ̀ gbogbo pàlàpàlà tó máa ń ṣe inú ilé ó mú ṣe ilé ó tún ti gbé déta ẹgbẹ́ ní gbogbo ilé ìgàn tó máa embarrass mi kiri. ẹ wò òjíṣẹ́ Ọlọ́run ẹ má bínú ẹjọ́ ẹ ṣáà má bínú ẹjọ́ torí Ọlọ́run. Fọláṣadé ṣé ìwọ lè búra pẹ̀lú bíbélì ọwọ́ yẹn pé orí òkè tó lọ ò yọ jẹun. ẹjọ́ torí Ọlọ́run ọmọ kékeré ló ń ṣe gbogbo kan ẹwọ bóyá máa ń jà àwọn ẹni ẹjọ́. tó bá jẹ́ pé èmi nìwọ máa lọ gbàwẹ̀ ọjọ́ 9 bíríbírí láti fi tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. mọ́mí mi ẹ jà lọ. ẹgbẹ́ ṣáà má bínú ẹjọ́ torí Ọlọ́run ìwọ ọmọ ìṣó tó ti bẹ̀rẹ̀. bó ṣe rí fẹ́ni kúkúrú bẹ́ẹ̀ ló rí fẹ́ni tó gùn.
ṣọlọ́run ló fi ràn. jẹ́ ìsọ kínní kan fún ẹ o kò kí n ṣe gbogbo nǹkan tí ojú bá rí lẹ́nu ń sọ o kí ló ṣe é gan náà tó o lè rí kó má sọ gan. wọ́n ní ibùdó ìmọ̀ pé tí mo bá rí mi ò ní sọ náà. òun náà ni mo sì ń sọ fún ẹ pé kò kí n ṣe gbogbo nǹkan lèèyàn máa ń sọ wọ́n ayé fẹ́lẹ́ ju bó ṣe rí i lọ o ṣàánú mi o kí ló dé náà. kàyéfì náà lẹ́lẹ́yìn jẹ́ o. No, baby, no, not today. I need to go home. I need láti ṣe nǹkan mi. It's a plan pé màá sùn níbẹ̀ rárá. Please. But for how long la fẹ́ ṣe gbogbo eléyìí dá? Ó wá ń sìn ó tún sọ pé o lè sùn. For how long? Ó tiẹ̀ kí n jẹ́ kí n feel ẹ pé okay you are my girlfriend. Ó kí n jẹ́ kí n feel ẹ pé you are my fiancé to be. Sweetheart, ìwọ ló ní mi, you own me. Nǹkan tó bá jẹ́ téèyàn, ìyẹn ń jíjẹ náà. Since tó ti jẹ́ pé o ò ní lè sùn. Darling, can you just play with me kó tó lọ? No, don't do like that. Don't do like that. So when now? Mo ti ń bínú ni, má bínú now. Kò fọ́ ni mọ́jọ́ la fẹ́ ṣe gbogbo eléyìí dáṣọ́ ọmọ ìkéré ni ẹni ojú ti là kọjá gbogbo orú nǹkan báyẹn náà. Mo máa date for over 1 year now. No. What is going on? Má bínú. When it's time, I will let you know. Like seriously. You know I love you. Daddy, you. Daddy, you. Leave me, Joe. Please, I'll come to you. Mo bẹ̀ sọ̀rọ̀. Darling. Joe, ìwọ wọ ní ilé lọ. Màá wá báyìí. Kémi wọ ọ̀nà ilé kẹ̀. Ó dẹ̀ mọ̀ pé màá wà board nínú ilé. Just give me like, I'll be with you in a jiffy. Just go. In a jiffy, àbí? Èwo wá ni owó tẹ̀yìn pín? Ṣó máa kàn wá ṣá? Tèmi mi ló wá bá. Fèsì mi tó wá bá wọlé lọ mú. Ṣé màá ṣàrí ń bẹ̀? Wà á rí ń bẹ̀. Àbí kí n tún gbà lọ́wọ́ ẹ̀. Wà mo gbọ́ tẹ̀sán 5,000. 5,000 naira ló kó wa. Ń gbọ́. Ẹ ṣe máa kó 5,000 wá. 3,000 naira ni náà. 3,000 naira èmi ti bá a sọ̀rọ̀ mo ti sọ fún pé 5,000 naira ló wà lọ́wọ́ mi àtèmi àtàbúrò mi ó dẹ̀ ní kó sí problem wípé kí n máa bọ̀. lóòótọ́ ló sọ fún mi pé 5,000 naira mo dẹ̀ ní pé òkè kó kọ́kọ́ wá kó wá rí olóòtú. Ó ga o 5,000 naira yìí méjì ẹ tún ti ná vision ẹ sọ vision di méjì 5,000 kò make sense now 3,000 naira ni òun dẹ̀ lédè sí lédè pẹ̀lú ṣòro ṣé là ló gbé ṣòro yín dé tábà máa wò yín sí ọmọlọ́mọ bá máa dé ní sí tó bá máa jókòó sí yín ó dọ̀la kó tó mẹ́nu kó lọ́rọ̀ yín àwọn ẹni ẹlẹ́ni tó ẹ̀kọ́ ní light problem ẹ̀rí jẹ́ kó tètè rí wọn òun lẹ́yìn tó gbogbo ẹ̀ di méjì 5,000 yìí ń sìn yìí. irọ́ èmi ò níṣòro púpọ̀ ní tèmi mi tẹ̀ níṣòro rárá mo fẹ́ travel out nǹkan tí mo kàn ní kó bá mi check yẹn kí pé kàn bá mi wò torí pé mo fẹ́ travel out àbí àbúrò mi. àǹtí èmi náà ní kí n béèrè bóyá exam tí mo kọ bóyá màá pass. eléyìí fọ́ọ̀nì o ó fọ́ọ̀nì gidi gan o jọ sọ fún mi o fẹ́ bèrè bóyá o máa pass exam jọ ṣé wo kàwé ní àbó mọ̀ọ́kan tó kọ sílẹ̀ o wá fẹ́ bèrè bóyá mo máa pass àbó ò ní pass. mo kàn ní kí n béèrè náà ni. wọ́n ń ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ mi ikú tó ń kọ exam yẹn ló máa ti wá kò ṣe pé ìgbà tó ti kọ exam tó ẹ pé o ti kọ̀ọ̀kan kú kan síbẹ̀ ló ṣe máa bèrè bí o máa pass àbó ní pass. wò yẹn ó dọwọ́ Ọlọ́run o. bí ìwà ẹjọ jẹ́ sọ fún yín ìrọ̀lẹ́ ní pé máa dé mi ò fẹ́ jọ́ o mi ò fẹ́ story o ìrọ̀lẹ́ ló máa dé ìrọ̀lẹ́ ni o. ṣègò ṣáṣú ọkọ tó bá ti dé ní ìrọ̀lẹ́ yẹn tá a bá ti rí gbogbo nǹkan tí mo wá padà. èmi ò mọ̀ bóyá gbogbo nǹkan tẹ́ máa róhùn ṣé òun ló kó ṣòro sílé ayé yín ni òun náà lẹ́kún 5,000 wọ́n ẹ máa lọ ẹ máa padà wà rọ̀lẹ́. ìwọ ti lọ Ghana tó ṣe bí Ghana ló fẹ́ lọ. so ìwọ gba 2,000 pé kí ni mo 3,000. ṣó gbádùn ó ti dín pé kó máa fún mi ní 2,000 kí wọ́n máa mú 3,000 àdẹ̀jọ́kun dọ́gbadọ́gba mọ́ torí mo ti pẹ̀lú lóòtú mo ti package ẹ̀ dáadáa kọ́ lè máa respect ẹ̀ má wọrí máa gẹ̀ olúwa mi máa wí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́ ìpè ọlá torí Ọlọ́run ríran sí mi. nǹkan tí aláìmọ̀kan fi ń ṣe rẹ̀ ló pọ̀ jù wo èmi ò rí nǹkan kan. ṣíṣòro ayé mi ló wá pọ̀ tó yẹn ni. gáà torí kò ní ìṣòro kankan. ìwọ̀nba ni ìṣòro ayé èyí tí à ń fọwọ́ fà sínú ayé wa òun ló pọ̀ jù. mo ní ìṣòro báwo ni ó ṣe máa wà ní school for over 7 years tí kò dé tí ìṣúọ̀ fún mi pé mo máa graduate lọ́dún yìí lórí pé mo fẹ́ ṣe 4 years course mo ní ìṣòro. ìwọ gangan ni kò ní àkíyèsí ara you can leave. ṣọlọ́run ló fi ràn ní àbúrò ẹ̀ o. tèmi bá mi báyìí
látàárọ̀ tí mo ti ń dúró de ọmọbìnrin yìí ṣé ti gbogbo wàhálà tí mo ti ń ṣe látàárọ̀ ni àbí tó táwọn ọ̀rẹ́ ti gbà lọ́wọ́ mi ọmọbìnrin ò dé rí vision kankan sí mi báyìí. I need to hear something. I'm tired. I need to hear something. ọ̀nà méjì ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi yìí. One, bóyá àwọn áńgẹ́lì yìí wọn ò gbọ́ nǹkan tí mò ń sọ lálẹ́ àná ni. Or two, bóyá problems mi ti pọ̀ jù tó yẹ pé wọn ò lè solve ẹ̀ rárá ni. But I'm not asking for too much. Apart from that, ìwọ lọ́hùn. Òǹjọ́lá ń pé tí n bá para mi, tí n bá tún dọ̀rùn màá tún jìyà. Other than that, believe me, I would have taken my own life. I would have done that. Because frustration yìí ti pọ̀ jù now. Kí ló dé? Ṣé mi nìkan ni? But what I'm asking for is not even much. Just another little job for me to put food on my table. Ṣé yẹn náà tún pọ̀ jù fún ẹ ní ìwọ Ọlọ́run? Ṣé yẹn ti pọ̀ jù ni? Ǹjẹ́ mo ní bẹ̀rẹ̀ sí ní sin èṣù báyìí? Because ara àwọn kan tó yẹ pé àmọ́ nǹkan tó ń ṣe náà ẹ̀dá kan lọ tọ́ ipò láàbí kan fi nǹkan kan sí kan ṣe kan dọ́gbọ́n míì sí. Nǹkan dẹ̀ ń ṣe fún wọn, ó ń jẹ́ fún wọn. So why am I killing myself and enslaving myself? Going through all this stress? Bóyá nǹkan tí màá ṣe nìyẹn. Láti nǹkan tí màá padà ṣe nìyẹn. Ẹ wo ẹ̀yin sisters, láti bí ọjọ́ mẹ́ta ni mo ti fún yín lówó vision. Tẹ́ni kí n wálé ní wá lọ́la. Mo ti délé nísìn ẹ jẹ́ kí n rí pé. Ẹ ń dá mi ríboríbo, ẹ ń dá mi sọ́tún, ẹ ń dá mi sósì. Lórí owó mi ò rí pé ẹ lè dówó mi padà náà. Babes, take it easy. Kò lè tó báyìí. Ó ṣàrí pé ìpè ò tí dé, káyí pèpè ti dé wá sí rí. Ó ní láti bínú tó báyìí. Owó tó dẹ̀ sọ ìwọ nìkan kọ́ ló ti sọ, àwọn tó sanwó lẹ̀ wọ́n pọ̀. Èmi gan máa ń sọ fún ẹ. Mo máa ní kó máa wọ àwọn tó máa gbowó lọ́wọ́ ẹ̀, máa wojú wọn, máa gbowó lọ́wọ́ àwọn primasure nu kámpọ́ọ̀sì yìí mọ́. Kálá àwọn kan tó yẹ pé wọ́n jábì títí wá ní ìsinyìí, wọ́n máa mọ bó ṣe ń lọ. In fact, wọ́n máa tún mówó wá ní pé ká bá wọn wá ìpè jáde wọn ní sọ pé ká tún máa fún àwọn olówó táwọn san padà tẹ́lẹ̀. Ṣórí nítorí pé òun pa vision ni. Vision gan kò ṣe fi jùrùjùrù báyìí kéèyàn rí. Kó má lọ rí ìrìkúrù sí ẹ. Kó má di pé orí rẹ̀ fẹ́ gbọ́n máa rẹ́sẹ̀ sí ẹ. Ó máa take it easy ni. Kódà, let me give you my words. By tomorrow, lálẹ́, tí bá máa fi débí báyìí, ó máa rí pé. Kí n tún wá lálẹ́ ọ̀la. Ẹ má scam èmi o. Ẹ lè scam èmi, mi ò ṣe scam o. Tí n bá rí ìpè lálẹ́ ọ̀la, ẹ ṣá lè dáwó mi padà. Tí n bá débí báyìí lọ́la, tí ẹ bá gbé owó mi fún mi àbí kí n rí pé wọ́n á dá wa mọ́nú kámpọ̀sì yìí. Gbogbo wèrè ni màá fi hàn yín, wọ́n máa dá wa mọ́nú kámpọ̀sì yìí. Òun mo sọ fún yín yẹn. Mo dáràn. Wèrè lélẹ́yìí, ó ti ṣòwò gbà. Mo dáràn. Ó ti ṣòwò gbà, máa sọ fún ẹ, àwọn amátíọ̀. Ó gba àwọn ọ̀rọ̀ ìpè yìí gan-an, ó sì máa ní bó ṣe jẹ́ o. Jẹ́ kí mi pè o, torí kò tẹ̀ yé mi báyìí. Hello ọ̀rẹ́ mi. My darling friend. Baby, a ti miss ẹ now. Kí ló dé náà, kí ló ń ṣẹlẹ̀? Ó dé wá lọ jókòó pa sílé. Kí ló ń rí mú lé náà? Má bọ̀, a ti miss ẹ ń bí báyìí. Okay, gbà wo ló ń bọ̀ padà sí o? Next week kẹ. Next week kò lè work. A má ṣe bẹ́ẹ̀ yẹn náà, má ṣe. Èyí mà ní Monday, next week kò lè work. Má yẹ ká kú náà. No, má yẹ ká kú. Ṣé o mọ̀ pé ìyàwó ò lè ṣe without you? Jọ máa bọ̀, jọ. Wà wá lọ́la. O ṣé, God bless you my darling, I love you. O ṣé gan ni. Tí ẹjọ́, ó máa ní nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ ni. Yéwándé ló dé ló bá sọ pé ẹbọ kan yọjú ń bì kan. Ó ní pátì wà, wọ́n sọ pé kàkà lọ. Èmi wá ní èmi ń tèmi o, mi ò sọ tẹ́lò mi o. Kémi tó lè tẹ̀ta kó yẹ kí n béèrè lọ́wọ́ Fámi. Jọ Ifá mi, ṣé ń lọ àbí má lọ? A lè lọ. A máa lọ. Káwa kẹ́fùn pa ọtí wa àtóúnjẹ. Especially mi gangan. Ọlọ́run jẹ́ ká rógun poison. Ó ti gbọ́. O ṣé ọ̀rẹ́ mi. O ṣé gan ni, God bless. Màmá retí ẹ lọ́la o. All right darling, later. Kí wá ní Ifá yín wá sọ báyìí o? Ṣe bí nǹkan tí Ifá sọ lèmi náà ti ń kó jáde. Ó ṣàgbọ́n nǹkan tó sọ nípa lè lọ. Pé àmọ́ ká wà kẹ́fùn pa oúnjẹ. Èmi gangan pé kí wà kẹ́fùn kó má lọ fún mi poison.
oúnjẹ mi àtọ́ sí mi pé kí n máa gbé sábẹ́ báyìí ni. so tí Fáyín bá ní pé kẹ́ má lọ ẹ̀ ní lọ. àbí mo ti lọ ni. mi ò tiẹ̀ rí sí gbogbo rádaràda tẹ̀ ń ṣe ìṣá ẹ wá sọ kílẹ̀ porúkọ ẹ̀ náà ẹ wá fẹ́ sọ di ọlọ́run yín so tí ó bá ti sọ kankan báyìí ẹ lè ṣe kankan láyé ara yín mọ́. wo ọ̀rẹ́ tí ẹ máa gbọ́ èyí tó sọ tó ní pé bóyá poison no poison èmi ò ṣáà lè poison ẹ àwọn ọ̀rẹ́ wa dẹ̀rí kò sẹ́ni tó máa para wa nínú ara wa èmi ò rí sí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn bọ̀ tó bá ti ní ká wà kẹ́fù náà ni. ó tọrọ lẹsọ gbogbo ìgbà tí bá ti sùn báyìí mo máa ń lálà ń gbé mo ń bóbìnrin lájọṣepọ̀ lójú oorun tí wàá máa tají sáyé báyìí gbogbo ara mi á ti wet ẹjọ́ kí ni mo lè ṣe sí ẹjọ́ ìṣàánú mi. tó bá fẹ́ sùn lálẹ́ mo fẹ́ kó múra bí n pò ń jáde àwa kẹsẹ̀ sàrògiri try láti máa ṣe bẹ́ẹ̀ tó bá fẹ́ sùn fún 14 nights then ogun ẹ̀ máa ṣe. kí n múra bí pé mò ń jáde kí wàá kẹsẹ̀ sàrògiri. fún 14 nights. ok ẹ ṣé mo dúpẹ́ màá bẹ̀rẹ̀ sí ní ṣe látàlẹ́ yìí lọ ẹ ṣé ọlọ́run á dúró tẹ̀yìn náà. ẹ ṣé ó dàbọ̀. Oh yeah, what's going on? Gbà ló fẹ́ kàn mí báyìí. ẹ wá kí ló fariwo kí ló ṣẹlẹ̀ tẹ́ ń pariwo kò yé mi tí dandan ní ká dá nọ́mbà ẹ̀kọ́ mọ̀ nílé kejì pàṣẹ nǹkan ni mi ò láìka ariwo báyìí mi ò láìkẹ́ rárá ẹ̀mí mi ò fariwo no okay mo ti make decision mi as a matter of fact henceforth tẹ́ bá ti fẹ́ rí pé olúwa ẹ máa ń láti máa gbà fọ́ọ̀mù. ẹ wá kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá a ti fún yín lówó ẹ tí ní ká máa gbà fọ́ọ̀mù ṣe bọ́ọ̀fẹ́ ni Ọlọ́run fún yín lágbára kò yẹ kẹ́ máa gbowó sí. ọ̀nkú so ọ̀fẹ́ ní ìgbàlà bí. ọ̀fẹ́ yìí. lọ́dọ̀ títí yín. ọ̀fẹ́ yìí. ẹ kí lè wá ṣe ń bí ẹ bá ti gba chọ́ọ̀chì lọ kámọ̀ bí ẹ pásítọ̀ yín àbáwọn jí oyin wọn ní gba offering lẹ́yìn offering wọ́n tún gba kí ló máa ń gbà yín lọ ìdámẹ́wàá. ìdámẹ́wàá a tún fún ọ ní ìwé kan pé ẹ fẹ́ ṣe development fee àti gbogbo ẹ̀ ṣé àgbà rẹ̀ ń bí ní òṣàgbà yẹn ń bí. ẹ wo àgbẹ̀ṣẹ́ ran yín o yes ẹ wojú mi dáadáa àrùn yín ṣẹ́ because àwa kọ́ la fi okùn wá fáyín láti hostel yín pé kẹ́ wá máa gba vision bí ẹni pé ilé ayé yín ti rọ́ọ̀sì ó ti bàjẹ́ lẹ ṣe wá sí yes. àdúrà yín gbà mí lẹ ṣe ń wá ẹ̀dẹ̀ bá máa rọjú mọ́ wá ń bí ta ni mo fún ní nọ́mbà 6 yẹn náà. ẹ wá nọ́mbà 6 àwọn èèyàn ti lọ látàárọ̀ gbàná ti dúró tí wọn ò rí yín wọ́n ti lọ. wọ́n ti lọ mo bí mi tẹ́ ẹ fẹ́ pé wọ́n mo ṣakọ fún wọn ni wọ́n ti lọ. wọ́n ti lọ. wọ́n ti bínú lọ tán. wọ́n ti bínú lọ látàárọ̀. kò sí wàhálà ọlọ́run fèrè sí ìtókù. ẹ̀ ń wá nọ́mbà 6 ẹ̀ ń wá nọ́mbà 6 èmi tí mò ń bá nọ́mbà 0 àbí mi ò tún ní rí wọn lénìí mi ò tún ní rí wọn lénìí ẹ máa wá nọ́mbà 6. ṣé gé ìwé yẹn kọ́ rẹ̀. ìyàwó secret court. ìyàwó secret court. sọ fún pamadon sọ fún pamadon. ẹ máa rí. a máa rí yín ṣe ti gbọ́. mò ń bọ̀ jẹ́ sẹ́yìn. mò ń bọ̀ o. ẹ má pẹ́ ẹ jọ. ẹ ṣáà má pẹ́. Malaika. pẹ̀lú ọ̀rẹ́ mi èwo ni Malaika. I'm tired. no má jẹ́ kó rẹ̀ o má jẹ́ kó rẹ̀ ọ̀rẹ́ mi àwọn èèyàn ní problem gan nílùú yìí o I am telling you àwọn èèyàn ní problem gan àwọn problem tẹ́ pé tó bá gbọ́ báyìí òtútù dẹ̀ máa mú ẹ ọ̀rẹ́ mi kí ni. wo ọ̀rẹ́ I'm tired o fine I have gifts ó ti affect studies mi o. wọ́n á ní gbàgbé yẹn ṣebí studies ni don't worry I will do the reading for you o mọ̀ pé mi good nínú yẹn èmi abẹ́ kàwé wo ní láti kàwé aláwọ̀ èèyàn ní problem ìwé ni kò dé lọ gbójúlé so níta sí yìí bí a bí èèyàn 5 àbí 6 wọ́n pọ̀ mọ́. Are you kidding me? Wo just one person mo lè attend sí I am tired. I want to sleep. My Malaika o máa rẹ́ lómi ṣé kí next person wọlé ṣe ti gbọ́ wàhálà wà ń lu yìí. bó ṣe rí fẹ́ni kúkúrú bẹ́ẹ̀ ló rí fẹ́ni tó kúrú. ṣùgbọ́n ní tó bá ń yẹ ni ṣọ́ra bẹ́ẹ̀ náà ní táyé bá ń ṣe ni ká súnmọ́ lọ́hùn mo súnmọ́ lọ́hùn mo sátọ́ lọ́hùn mo pè ọ́ lọ́hùn ṣùgbọ́n kàkí mo túbọ̀ máa dà ó dàbí ìgbà tí gbogbo ayé gbogbo ìṣòro ilé ayé yìí èmi ló dojúkọ mo ní kàkà mo kàwé mo lọ léèwé ṣùgbọ́n àwọn tí ò tiẹ̀ tó mi rárá àwọn náà wá yìí jẹ ìgbà wo ni mo wà nínú ká àbùkù sọ́lọ́ ìgbà. kí ló lè tó bẹ́ẹ̀ kí ni tó tó yìí àìwí bí àkú bẹ́ẹ̀ Fọláyẹmí
wò mí wò kí ló dé tó sọ lọ́hùn dára lékejì tó ń fọwọ́ ogun nímú a ṣe yí òwú lọ́lọ́hùn ẹni tó bá sì wù ní mọ́ ọdún wò òní tí ẹ kan gbogbo lé nínú mélòó mélòó ọmọ èèyàn ní bẹ nígboro títí wọ́n lé kókókó bí ojú ẹja wò mí àìwí bẹ́ẹ̀ akú bẹ́ẹ̀ yá dúpẹ́ fọ́ba mi òkè torí òun lọ́ba ṣe yí òwú ara tó bá wù nífẹ̀ẹ́ dáadáa kọ́lọ́hún lọ́jọ́ ẹni kò fi wá dára ire jẹ́ àdúpẹ́. ìlówó lọ́wọ́ mi mọ́ ó ti wá fẹ́ sọ mí dẹ̀ ní àbùkù láàrin àwọn ẹgbẹ́ mi ká ní pé mo tẹ̀ tí ìrówó rí tẹ́lẹ̀ ni nǹkan ọ̀tọ̀ ni tí wo léyìí tó bá dì ó níbo ni mo fẹ́ sá ni mo fẹ́ kọnu sí ẹ tẹ tí n bá tiẹ̀ wá jáde nísìnyí pé ok mo lọ fún kiri tó bá sọ pé wà fún interview kó kàn fẹ́ gbà mí láàárọ̀ báyìí tó bá máa di ìrọ̀lẹ́ wọn á ní má bínú ipò yẹn kò sí wọn ti gbè fẹ́ lómi bíi pé ìlara àbí mo tiẹ̀ mọ bí ṣe fẹ́ sọ ṣe ẹ wo ó yé mi ó sì yé mi jù bẹ́ẹ̀ lọ sórí ibi tọ́rọ̀ dé dúró yìí ẹ̀jẹ̀ àgbà fọlọ́hún èmi tí mo jókòó yìí ìrònú mi láyé yìí ò ju tiẹ̀ lọ torí tó bá dáa fún ọ dáa fẹ́mi náà nù ó rí ní tí ò tó ń bọ̀ wá padà ṣẹ́kù wàrà ò sílẹ̀ nínú o wàrà ń bọ̀ bọ́ bá dọ̀la ẹni tí ò lówó lọ́wọ́ lẹ́nì tí wọ́n ń pè lólóṣì bọ́ bá kan gba owó lọ́la àtòun àtàwọn tó ti là lẹ́yìn 20 ọdún ọlọ́rọ̀ kan náà gbogbo wọn ẹ̀yìn gbọ́ mi ìjọ wo gan-an ló tún lọ fún interview ọ̀hún. ọjọ́ monday tó wà nílẹ̀ yìí monday tó ń bọ̀ yìí ní interview mi but èmi ò tẹ ọ̀rọ̀ pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ èmi ò rò pé mo lè lọ síbi kankan. padà àìwí bẹ́ẹ̀ fúnra lára rẹ̀ sọ lójú mi ní ìsìn pé n ò sọ bẹ́ẹ̀ mọ́ ibo lọ ọjọ́ ajé ọjọ́ tó dáa ni ọjọ́ tí gbogbo everybody ń béèrè ohun gbogbo ni ajé ó sì jẹ́ tiẹ̀ tó bá jẹ́ pé ọjọ́ ajé yìí lọ ń lọ o rere lọ́ọ́ bá bọ̀ mọ́ lálá ara sì fún mi pẹ̀lú ni mo bá tọ̀ ọ̀rẹ́ mi lọ Fáyẹmí ṣùgbọ́n gbà tí mo ọ̀rọ̀ aláì fún ó ti múra fún mi ó ní kí n tó dọ́dọ̀ rẹ̀ àpẹẹrẹ wà tèmi ní orí mo sì bá ọ lórí àpẹẹrẹ wo orí ẹrù rèé ọmọ òtélú ọ̀rẹ́ mi látàtò ó níyọ̀ sí dùn pẹ̀lú sórí interview tó ń lọ ọ̀rẹ́ mi ti rí gbogbo ẹ̀ òrèlè ọ̀ṣẹ́ ni gbà kó tó di pọ́ lọ lọ́jọ́ ajé kọ́kọ́ fi eléyìí wẹ̀ látòrí dẹ́sẹ̀ rẹ̀ kò bá jẹ́ kọ̀ọ̀kan tó ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní bó ti wà lọ́wọ́ rẹ̀ yìí tọ́ ọ bá wẹ̀ àṣírí bíbò nù ó léwé igi báyìí ní ń bàṣírí igi ó dolú bàṣírí ó lẹ́ẹ̀kejì rèé ṣọ́rẹ́ lẹ́ẹ̀kejì tí ń bẹ́nu pépà yìí ó ní lúbúlúbú ojú ọlọ́nu ó láta ti tó tẹ́lẹ̀ iyọ̀ sì ti dùn ó ní ìpara tó ń lò látàlẹ́ yìí ni kó o ti rẹ́ sínú rẹ̀ bọ́ ọ bá ti fọṣẹ ìwẹ̀ tán wá gbọ́n ilé rẹ̀ rà ó lẹ́yọ̀nú ńlá ni o ẹ̀yọ́nú àwọn àgbà ni ọmọdé òrìyọ yóò yọ̀nú sí ọ àgbàlagbà òrìyọ yóò sì yọ̀nú sí ọ bọ́ ọ bá ti débi iṣẹ́ kódà kí wọ́n tó wo gbogbo òwe tó kó lẹ̀ ni wọ́n ti yọ̀nú sí ọ wọ́n sì mọ̀ sọ fún ọ pé àlàyé tiẹ̀ ń bẹ níyàyìn ìwọ sì lọ̀gá kódà níbi tó wí fún mi dé ó níbi iṣẹ́ tí wọ́n ti lé ọkú ò tẹ́lẹ̀tẹ́lẹ̀ láìpẹ́ yìí wọ́n padà yọ ipò tí wọ́n ti lé ọkú òun wọ́n gbé ọ síbẹ̀ wọ́n tún gbé ọ ga jù bẹ́ẹ̀ lọ. ó dá yín lójú. kì í ṣe pé dá mi lójú nìkan ebi Fáyẹmí ni ó mewé ó mọ oògùn. ẹ ṣe gidi gan ṣe mo tẹ ẹ mọ nǹkan tí máa sọ kódà tí bàbá mi gan tó jẹ́ ẹ̀gbọ́n yín tó bá wà láyé mo rò kán lè ṣe ju eléyìí náà lọ ẹ ṣe gan ni. ọjọ́ àmàjẹ́ àtúnkáwọ́ àkàsẹ́yìn mọ́ ká mọ̀ sọ pé ikú Bọ́lá jẹ́ ikú ọ̀bọ́lá jẹ́ àsìkò ẹ̀gbọ́n mi ló tó òun wọkọ̀ látìgbà kan ni ó sì ti dé bus stop rẹ̀ ni
ó ti bọ́lẹ̀ less than God dàdúpẹ́ fọlọ́ bàbá kú bàbá sì kú náà ni. ọ̀rẹ́ mi nǹkan tó bá rí ni kò sọ àbí ọ̀rọ̀ ṣáà lè tóbi títí títí ká fọbẹ́ bù sọ́kọ́ tó bá rí náà má ṣe báyìí fún mi. but Ìpẹ́ọlá ṣé èmi ló ríran sí ni àbí Fọláwẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé àwa méjì ló ríran sí then you tell us. tó bá kú èmi àti ìwọ máa sọ fún no, you can't do that. You can't do that. Boyfriend mi ni now. Èmi àti ẹ̀ kọ́kọ́ náà ni wá. Anything tó bá fẹ́ sọ fún mi, sọ ṣojú ẹ̀. Má ṣe yẹn fún mi now. Well, tó bá jẹ́ bó ṣe fẹ́ nìyẹn, ẹ jẹ́ kí n tètè máa lọ. No, o ṣe máa lọ. O dẹ̀ sọ nǹkan tó bá fẹ́ sọ. tó bá kú èmi àti ìwọ máa sọ fún ẹ. O fẹ́ sọ̀rọ̀ àbí? Ẹ kò sí wàhálà. Ó dàbí pé kò lọ́rọ̀ sọ. Jẹ́ kí mi sin ẹ̀ṣọ́ sí gbọ́. ẹ̀yin méjèèjì ẹ̀ lè fẹ́ra yín ó ní ewu. What? Wá sórí ìtorí yẹn kò lè work. bó ṣe rí fẹ́ni kúkúrú bẹ́ẹ̀ ló rí fẹ́ni tó gùn ṣọlọ́run ló fi ràn ní àbúrò ẹ̀ o ẹ jẹ́ ká wò ó dáadáa ká máa wòye lójú. ẹ̀ta ló máa kọ́kọ́ tà kọ́mọ ẹran tó tà. Interview tí mò ń lọ fún yìí kò yọnu sí mi o bó ṣe ń rí mi báyìí kò yọnu sí mi. No, mo ti wà lọ́nà. Àìmí gan fẹ́ lùzẹ̀. Okay, kí n má purọ́ fún ilé mi wà but lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti ń prepare mo ti ń sáré ọmọ mi. In fact, mo ti ń sáré ọmọ mi. bàjá tó mọ́ mi bọ́ ṣóun lọ lè ròyìn fẹ́ni tí yóò jagun ọlọ́run má dà mí láàmú kí n gbá yẹn ṣeun rẹ ẹ̀dọ́ lọ́rùn. ọ̀gá gbowó ẹ̀ tó kù lọ tó máa fún ẹ lówó lọ ẹni wá gbà ní báyìí kí ẹ máa dá a dúró láàárọ̀ kù gbowó ẹ̀ tó kù lọ jọ. ọ̀gá má máa gbọ́ rẹ̀ gbowó ẹ̀ tó kù lọ lẹ́yìn mo ti gbọ́ ọ̀gá tó kù lọ. àwọn tẹ̀yìn ti fún mi lówó aláyé tó kù lé. ọ̀gbẹ́ni ṣéǹjì mi làwọn àìkí lọ gbàgbé sí ẹ lọ́wọ́ náà máa tó bọ́ọ̀lù ẹ̀ bẹ̀rẹ̀ sí ilé epo kí o dùn fún náà. ẹni ọlọ́run bá fẹ̀ràn náà mímọ́ sí kẹ́lẹ́ má má ṣe iná màmá ni ó ṣe mí lọ́jú ẹ̀mí ó kí ríran ohun tó kọjú sẹ́yìn kan ẹ̀yìn ló kọ́ sẹ́lómìíràn. boss alpha na kí ló ṣẹlẹ̀ fún mi lówó kí n máa lọ àti débi estate tẹ́lẹ̀ fẹ́ bọ́lẹ̀. àbúrò jọ má bínú sórí mo gbàgbé pọ́ọ̀sì kódà fóònù gan ibi tí mò ń lọ sí mo tẹ̀ mọ́ bí ṣe máa rí wọn jọ nítorí Ọlọ́run má bínú. so nǹkan tẹ́ ń sọ fún mi sí ni pé ẹ̀ lówó kankan lọ́wọ́. ó ń ṣe ibi tí mò ń gbé mo wá ríyàn bí báyìí mo gbàgbé pọ́ọ̀sì. ọ̀gá kí ló ṣẹlẹ̀ pẹ̀lú máa yí náà ó ṣàrọ̀. mi sí pé tá a bá ti dé bus stop kó o máa fún mi lówó. owó ẹ̀ kò jẹ́ ká máa lọ. ọlá ọ̀gá mi lẹ jẹ ó ti yé yan ọlá ọ̀gá mi lẹ jẹ o. ọlọ́run ò ní dà wá láàmú a ò ní rí ìṣòro. ìwọ Ọlọ́run kí ló dé tó ń fi mí tàfàlà báyìí èmi ni mo wá ń wá ibi tí màá ti rí owó tí màá fi lọ́ọ́lé mo wá ń wọnú street káàkiri ṣé eléyìí náà ò tó fún mi láti mọ̀ pé ó dà pé èèyàn kan ló ń ṣe mí ni. fóònù mo gbàgbé pọ́s mo gbàgbé ọmọkùnrin tó ń bọ̀ yìí. mo ní ìrànlọ́wọ́ yín ni. ìrànlọ́wọ́ mi. kò ń ṣe pé bí ló ń pa mí bọ̀ mo ní ìdówó fún transport. gbígbà bíi tí báyìí ní ìdówó fún transport kí ló fà yẹn.
ebi ń pa yín. náà ebi ò pa mí transport mi. transport ebi ń pa yín méjèèjì ṣá kò sí pé mi ò fẹ́ láì kí ọmọ sọ pé ebi ń pò ń lẹ́gbẹ̀ẹ́ tèmi. jẹ́ kí èmi náà wò bóyá mo lè. nǹkan tó ṣẹlẹ̀ pé ẹ máa bá mi manage ẹ bẹ́ẹ̀ náà nìyẹn ti understand. ẹ gbà ẹ ṣe gidi bàbá kẹ́tẹ́kì ẹ̀ṣẹ̀ gbọ́. ẹ ṣe gidi. fresh man wá. Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ ẹ bọ̀dá yìí o. a ò ní rí ìṣòro láyé wa o ọlọ́run máa jẹ́ rí ìṣòro tá a lè jù wá lọ. ti ná fake money tán báyìí ti ná náírà ó kù dọ́là fake dollar yìí bó mo lè ná sí o. ó ti gbé mi jẹ́ wá wọnú Mushin báyìí tí bá ti ń pònú Mushin kí n gba sí bájá àti bájá kí n dé ọ̀dọ̀ tẹ̀lé. kí n lọ ná fóun náà bàbá mi ò kú ríran dáadáa púpọ̀ bọ̀ burú dì ṣe ìjì lónìí ìgboro. torí tẹ́lẹ̀ agbọ́lọ́lọ́gà àbádáyà yìí. Oh, mommy. Hello, mom. I can't summer. Mo ti sọ fún yín tẹ́lẹ̀, mommy, I'm broke. Mi ti round out. Even with this same pocket money, see me. Yes. I don't need to marry anyone. I'm a student. I don't work. Okay, ma. No problem. You should have me send this in our account to Shayo. Love you, mom. I'm making tea. Maleka ni. Maleka be the ball. No, seriously, show o ṣeré ni abo serious o broke. A whole you. O funny, o ṣe ma broke. Ká má gbọ́ ni Paul wí. Let me low. No, you can't be broke now. How can you be broke? You have somebody like me and you'll be broke. Alone broke. It's possible now. For me? Yeah, for you. Just are you kidding? Ma ṣe ọmọ fi wẹ̀. Wo for ṣe kankan wẹ̀. And a kì í dúpẹ́ ara ẹni. Má worry, for this week, èmi ni mo máa sanwó oúnjẹ. Can just count it on me. Máa san bill. Hey, fuck it. Are you kidding me? No. How can you be broke now? Ṣé yahoo ni? Ó ṣe máa broke ló ń pé mom sí ló ń pé wọ́n pé kíní. Ṣé mo lálàá ni? No, not broke. You've been going shopping this month. Throughout this week. I love you, Shay. Ipe, ṣó ti bá máa tún ayé mi wá. Ipe mo wá sí ayé gbà báyìí. Best friend ẹni mo ti fẹ́ wá. Ọ̀rẹ́ mi, adùnbárìn ni ẹ o. Adùnbárìn máa tó ṣì ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Gbogbo wa náà la ní àǹfààní tá à ń ṣe fúnra wa. Ọlọ́run dẹ̀ níjà wà lágbára Ọlọ́run. Àǹfààní jura wọn lọ. Ẹ wo. Ẹ wá. Ṣojú yín fọ́ ni ẹ̀rí pa àti dẹ́pa máa jẹun. Ẹ̀tọ́ yín láti wá béèrè pé kí la máa jẹ. Kí lẹ fẹ́? Ṣé bẹ́ẹ̀ ní rice? Rice wa. Irú rice tẹ́ bá fẹ́ ní kẹ́yìn sọ. Okay, mi fẹ́ jẹ púpọ̀. Fún mi ní rice 15 naira. Ẹran yẹn báyọ̀ kó ju méjì lọ. But jẹ́ kí tọ́kí wà ń bẹ̀. Dẹ̀ wá bá mi fi dòdò sí. Wàá fi ọ̀rọ̀ bọ́kọ́lé. Okay. Ìpẹ́ọ́lá kí ni wọ́n fẹ́? Èmi dòdò àti ẹ̀wà àti ẹja. Dòdò èlò, ẹja èlò. Tó bá ní dòdò, mo lè gbé ké dòdò wá síwájú ẹ̀ kó máa jẹ́ pẹ̀lú ẹja. Dòdò díẹ̀ àti ẹ̀wà díẹ̀ àti ẹja nǹkan tí mo fẹ́ nìyẹn. Wá ọ̀rẹ́ mo ti sọ fẹ́ pé mi ni mo máa san gbogbo oúnjẹ tó bá máa jẹ ní wíìkì. Ṣé anything sí mi lọ́rùn? Wo bá mi fún ní dòdò kó pọ̀ àbí? Ìmọ̀ ètò òbí yìí ló wà alright. I want to be like you. Dòdò àti ẹ̀wà àti ẹja jọ. Jọ òun ní rice 15 naira jẹ́ kí tèmi jẹ́ 150. Then àwọn kan tó rà tó kú kó bá mi kó sí dáhùn. Ẹ má bínú gbogbo tèmi expect látọkàn mi ni wípé kẹ́ ẹ jẹ jù báyẹn lọ because mọ́ ọ̀tẹ́ fi ń gbowó lọ́wọ́ wa ó yẹ kó á rí lára yín náà báwo lè ṣe máa ẹ ń gbowó lọ́wọ́ wa tá a bá fẹ́ rí Ìpẹ́ọ́lá. Bẹ́ẹ̀ni burúkú sọ̀hún jàre tá ló bẹ̀rẹ̀ ẹjọ́ wèrè lọ́wọ́ ẹ̀ oúnjẹ náà wá jẹ ẹjọ́ wèrè ló ń tò kalẹ̀. Ìwọ bọ̀bọ̀ yìí ṣé tó pé mọ́mí ò sí ilé ló ṣe ń tòbòtòbòtò àbí tí ẹ̀bà dẹ́ta ń sìn kò sí mo fẹ́ ráyè tó ṣe fẹ́ rán ẹ lọ sí skul wọ́n nígbà ìwọ́n ṣe bí olórí burúkú tó bá lè ṣe orí púpọ̀ ẹ̀ kó jẹ́ ni jẹ́ kó jọjọ́ mi kó gbẹ́ni burúkú sàn. kò ní mí nì tí ẹ bá wá bímọ ọmọ skul pọ̀ náà àmì ìwà oúnjẹ tẹ́ ń jẹ bíbà iṣẹ́ nìkan lè wá bíbà ìwà jẹ Ìpẹ́ọ́lá tí àwa ò bá wá rí ẹ ẹ̀yin ò ní lè máa jẹ irú oúnjẹ tẹ́ ń jẹ bíbà ẹnìkan 5,000 10,000 gbà mí èèyàn méjì 7,500. Are you kidding me? It's true ẹ̀ẹ̀mejì èmi fúnra ara mi mo wá sọ́dọ̀ ẹ láti bá mi. Are you high? I'm not high and I'm not teenager you I'm not kidding you. ẹ jẹ́ kí n sọ gbogbo ẹjẹ́ sọ̀rọ̀ ẹnu mi jà Ìpẹ́ọ́lá bọ́ ẹ máa ń ṣe nìyẹn o. ó yá gbogbo ṣáà máa lọ gbẹjẹ ẹ lọ gbọjọ wá gbé fún gbọlọsì. Mo
rice 100 ẹran méjì omi kan. ṣé change 1000 wá wà báyìí lọ́wọ́ má jẹ́ àdá. mo tẹ́ ẹ má gbé wa tẹ́ bá ti ń sọ̀kọ̀ ẹ̀ sí lùbò míì ẹ yí padà wọn bí ayé yín da ṣé fẹ́ ṣe orí burúkú nù ayé yín fẹ́ bàjẹ́ ni kí ló fọ orí burúkú tó gbọ́ orí burúkú ẹ̀ ń ṣe mí báyìí náà ṣé bóyá mo tọrọ ìtìlẹ̀ sẹ́ǹsì ni ẹ má gbé orí burúkú ẹ̀ lọ́dọ̀ mi náà kí ló ẹ ń sọ orí burúkú bẹ́ẹ̀ náà aṣẹ́wó ẹ̀ ní tẹ́ ẹ ṣe nìyà. Are you insane? ṣé bóyá máa attend táwọn customer gbọ́ bó ṣe ń bá àwọn obìnrin náà sọ̀rọ̀ ṣé wàá right. I'm not insane sir ẹ wo tẹ́ ẹ nínà ẹ gbé fake money lẹ́nu ni. Fake money. ẹ gbà. Oh, sorry. Mo mọ̀ pé fake lówó yìí. Ẹ mọ̀ pé fake gba tẹ fẹ́ mú jáde ẹ mọ̀ ọgbọ́n orí burúkú òsì tẹ fẹ́ máa dá nìyẹn báwọn lórí burúkú wọn máa ṣàǹfààní tákùrọ̀ àwọn àbẹ̀ àbọ̀ṣe 1 billion thousand fún ọmọ tí mi nìyẹn olùyẹ kí mọ́ mi wà ní wọ́n sì kí n tó 10,000 àtọ́gbà yẹn àdékẹ́ gbọ́ tuntun èmi mo wà ní ṣọ́ọ̀pù yìí o èmi mo pògùn fẹ́ o èmi ni mo pògùn èmi máa dé ta oúnjẹ túrà gbogbo ọ̀sẹ̀ yìí màá tó dẹ̀ mi ní lọ campus màá tó kí n lè san 1,000 ẹ máa wọn ní fake money ayé dẹ̀ máa bàjẹ́ ni. kí ló ṣẹlẹ̀ ẹ gbẹ́ngbẹ́ngbẹ́ sọ̀rọ̀ ẹ kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ onífíṣàn ẹ má ti jẹ́ ńdọ́lọ́ sọ̀rọ̀ pé fake money lẹ́yìn náà fẹ́ náà màá dín pẹ̀lú ìyá yín lẹ́nu ok mo ń gbọ́ kí ló ṣẹlẹ̀ báyìí. it's alright èló ni bí wọn. gbogbo tán jẹ sẹ́mi yín gbé ni ẹ lè sanwó oúnjẹ tán jẹ ni. èló ni bí wọn. ọ̀dà 1,700 náà jẹ. àbí olórí burúkú ni ẹ ṣòro pọ́ dẹ̀ ni wá ni wọ́n fún ẹ ní 1,000 ní wọ́n ná fake money 700 náà orí ẹ̀ nǹkan. ẹ ká tiẹ̀ ní mi ò mọ̀ fún yẹn náà ọ̀dà sẹ́yìn fẹ́ sanwó wọn ni. ok ẹni àwọn àti òbàjẹ́ ṣì mọ́ bí ìwà kó tiẹ̀ gbóúnjẹ wá fún ọkọ yẹn ká jẹun ká lè gẹ́rà school mi báyìí má sanwó wọn. kí n gbóúnjẹ tí n bá ti gbóúnjẹ wá fún yín kẹ́ lọ ná fake money fún mi ẹ máa ń pé mo ya wèrè yàrá àwọn tó wà nílẹ̀ bójú lásán fi wà nílẹ̀ ni. ẹ wo ẹyẹ má bínú bó ti máa ń ṣe bí olóṣì nìyẹn má bínú. no you're welcome. No, it's alright, it's alright. mo ṣàfihàn ìdọ̀lágbọ̀n fún ìpè kókun owó sùsùsù yìí. Wọ́n jẹ́ kọ́dà ní wọn. Bó la ń bá sọ̀rọ̀ wa? Your best of friends. Ìpè. Hey! Excuse me. Níbo ló tún lọ? Ìràwọ̀ àbí kí ló porúkọ wò? Ṣùgbọ́n pé ló ṣì ni ẹ́. Wọ́n bẹ̀ sí ká tó kòtòkòtò. Mo ṣe ṣẹ́jú pé kó má sọ̀ mọ́. Bẹ́ẹ̀ ló lóko yìí ń jábọ̀ sí fún wa lóúnjẹ. Ṣébó ń jà lórí ìdúró lẹ́yìn náà bẹ̀rẹ̀ sọ́wọ́ wà lọ́wọ́ ní fẹ́ bọ́ọ̀lù ẹ̀yìn náà padà fẹ́ ná fún mi. Ayé ti bàjẹ́. Kò ní fẹ́ sọ fún ẹ. Wọ́n lọ. Ìyá yìí máa wá pọ̀ kẹ́. Kí ló wá dé? Èèyàn ta ro pé ó ṣoore fún yàn. A ṣe fake money ló tún fún mi. Irú ìyàwó wa lélẹ̀ ìwọ lọ́hùn. Tó bá tiẹ̀ jẹ́ pé èèyàn ṣẹ̀ ni, ṣé bá ń pọ̀ Ọlọ́run à ń bẹ̀bẹ̀ Ọlọ́run ń gbọ́. Tó bá wá jẹ́yàn ló wà ń di gbogbo nǹkan yìí. Ṣé òun náà ò ní kú ni? Ìyà yìí pọ̀ ìwọ Ọlọ́run. Ìyà yìí pọ̀ Ọlọ́run. Ṣé bá gbọ́ tẹlòmíì, àwọn aṣẹ́yìn. Bẹ́ẹ̀ ni, tẹ́ bá gbọ́ ti ẹlòmíì, ẹ máa dúpẹ́. Uncle, ṣé ẹ̀yin kọ́ ló embarrass ní canteen lẹ́ǹkan yìí? Oh, so ẹ wà ń bẹ̀ ẹ tí ẹ rí. Ẹ rí a big boy bí ara mi. I couldn't afford to pay for just common food. Ẹ ṣe nǹkan kan. I don't know. Ṣé ẹ kàn ṣàfẹ́ wá humiliate me the more? Àbí kí ni nǹkan ẹ kàn tẹ sọ fún mi now? What is the essence of you coming here now? Ẹ jọ̀ọ́ nítorí èmi ni mo mọ nǹkan tó ń ṣe mí o, èmi mo mọ nǹkan tó ń dà mí láàmú. Ẹ ṣáà. Ẹ wo uncle. Ìyá àti ẹ̀gbin, ọmọ ìyá ni wọ́n. Security làwọn méjì ń ṣe lọ́dọ̀ ọ̀la. Ẹni tó máa fara yọ́lá, ó gbọ́dọ̀ kọjá lọ́dọ̀ ìyá àti ẹ̀gbin. Tó bá jẹ́ pé èmi ni yín, máa súnmọ́ Ọlọ́run mi. Nǹkan dúdú mi ní gbà lọ́wọ́ anybody, mi ní lò mọ́. Ṣé mo tágìrì? Tí ẹ bá mọ̀, ẹ lọ bèrè lọ́wọ́ àwọn eléwé ọmọ. Tẹ́ bá ti gẹ̀tẹ̀, ẹ máa gé sínú mi. Ẹ máa fi wọ́n gbogbo inú ilé yín. Èyí tó bá kù, kẹ́ sọ sínú ilé. Tẹ́ bá ti ṣe tán, ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ dúró ná, ṣé wòlíì lẹ́yìn àbí kíni? I'm not a prophetess. I'm not even close. I'm Ipiola. And you? Fọláyẹmí. Nice to meet you. Ìpè.
kò tí ì dé náà. níbo wá ní ìpè fẹ́ lọ báyìí torí ọ torí àárín náà la ṣe ń gbé báàgì ẹ̀bọ̀n nílé kó tún sí nílé. wá ṣé o ní nọ́mbà boyfriend ẹ lọ́wọ́. irú stupid question ṣìwò ló bí mí yẹn báwo ni mi fẹ́ ní nọ́mbà boyfriend ẹ lọ́wọ́ onírànú ara ẹ̀ ṣé o mọ̀ pé ìwọ ọ̀gán ló kó bá mi yes ìwọ ló kó bá mi ká ní mo sì mọ̀ ní kí ti máa wo ojú kí tó máa yan ọ̀rẹ́ ìwọ you are out of it torí olùkọ́ ká máa bẹ̀rẹ̀ sí ni máa gbowó lọ́wọ́ àwọn tó bá ti wá ń wá ìpè wa o tó bá ti ń jíṣẹ́ fún ká máa gbowó lọ́wọ́ wọn ká fi yẹn máa maintain má worry. You say? No, say that again. Ask me biro. Hey, ṣé kò bẹ́ẹ̀ bí fọ́níṣà? So ó fẹ́ ti gbogbo ẹlẹ́mi lórí báyìí sí yàbí? Ṣé tí mo sọ fẹ́ pé ó yá iná lélẹ́yìí o tọwọ́ bọ̀ ṣé máa sọwọ́ bọ̀? Kájà sọ pé mo má bà wá nìyẹn, ìwọ ṣe wá takò àbá mi. Àbí ṣé ò gbowó? No, ṣé ò gbowó answer mi. Ìgbà tó ti involve owó kọ́ ni ìwọ èṣù burúkú sórí Fọláwẹ̀ tọ́lọ́run bá fi lè kó mi yọ nínú ilé èmi àti ẹ wo mi dáadáa àjọ ṣe ọ̀rẹ́ mọ́ because èèyàn burúkú ni ẹ́ yes èèyàn burúkú ni òun ṣọ̀rẹ́ gidi. Èmi àti àjọ ṣọ̀rẹ́ mọ́. Ìwọ náà yóò dùn máa yẹ láti mi o ó mọ̀ pé mo ti ṣẹ̀ sí pé ọ̀la ìwọ náà bá mi fi ẹ̀mí ìdáríjì bá mi fi sí lọ́kọ̀ kó lè fi dáríjì mi ìwọ náà bá mi ya àwọn ọ̀rẹ́ burúkú àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé owó báyìí ibẹ̀ lọ owó má. Ìpè kí ló sọ. Ìpè kọ́ ayọ̀ ni. Ṣé ẹ̀ṣẹ̀ mọ̀ pé èèyàn burúkú ni ẹ. Ó ń ṣèyàn. Ó ń ṣèyàn rárá. Mo sáré fò sókè sí. Mo sọ pé òní bá mi ṣe mọ́ ni o ṣe wá sọ mọ́ mi. Mo ṣe nọ́mbà wà mí ṣe pọ̀. Ọlọ́run Abraham, Ọlọ́run Jacob, Ọlọ́run Isaac. Bàbá, gbogbo ibi tí wọ́n ti ògo mi mọ́ bàbá. Gbogbo ibi tó ń ti orí mi mọ́ bàbá ẹ ṣí sílẹ̀ gbogbo ogun tó ń jà mí bàbá ẹ bá mi wó gbogbo ẹ̀ kanlẹ̀ kó má tún gbérí mọ́ bàbá ẹ tú mi sílẹ̀ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní wọnú ògo mi lọ kí n bẹ̀rẹ̀ sí ní wọnú ògo mi lọ. Father Lord break me loose deliver me Father Lord and favour me. Deliver me and favor me. Break me loose from all this bondage, from all these sorrows, oh Lord. Father, in the mighty name of your Son, our Lord and Savior, Jesus Christ, I beg and pray. Amen and amen and amen. Amen. Allahu Akibaru. Kódà, ìrìwò ìyà. Ayin Fọláyẹmí. Téèyàn bá ń gbàdúrà lọ́wọ́, tọkùnrin bá ti wọlé, àdúrà onítọ̀hún ti gbà. Ọkùnrin sì lèmi èsì ìṣọkùnrin lásán lèmi tọ́jẹ́ wípé òkú tó ti kú tọ́jọ́ ọkùnrin bí n bá gbáyàwó rẹ̀ mú tí mo bá ṣe fàkà fòkò fìkì lórí rẹ̀ bí wọ́n bá níjọ́ mẹ́jọ ọdún kan òkú yá kódà kò ní débẹ̀ kò sì ní rántí bí n bá fẹ́ kó nífẹ̀ẹ́ mi dáadáa o ń yọ ahọ́n báyìí látòrí rẹ̀ báyìí títí dé ikùn rẹ̀ ní fi rìn dáadáa ìwà mú tún mú gìgìrísẹ̀ mi báyìí ń fi rin gìgìrísẹ̀ rẹ̀ ìgbà gan ni ó wà fọ́ọ̀lù pátápátá táyé rẹ̀ ó ta sọ́dọ̀ mi ṣùgbọ́n bí ọ̀bà wa gbọ́ ń sì palówè fún un ilé tí mo ti ń ṣe látẹ̀yìn nǹkan bó ní rèsè bá kọ̀ tí ọba fi ń gbá mọ́ èyí tí mo ti fi lẹ̀wọ̀n ò lè parun ń sì wí fún un ìní kó lọ́ọ́ rè bọ́kọ rẹ̀ lọ́rùn wo ọ̀nà tó tọ́ gan-an ń lọ ń gbà yìí béèyàn bá mú tẹ́sí bíi lọ́wọ́ tí ń fa yàláwù àgàgà tó bá mú bíbélì rẹ̀ dání tí wọ́n ń pariwo Jésù Kristi tí ń lọ́gùn tó nínú ilé lẹ́sẹ̀kẹsẹ̀ ni Jésù Kristi ó sì dìde mi tó wà ní wàdà lóhùn ṣùgbọ́n bá a bá ń ṣe yàláwù tá à ń pariwo Jésù Kristi tá a ní kànáà bí òjíṣẹ́ fọlọ́n gbàdúrà lọ́wọ́ jẹ́ a tún fi yá àyà sẹ́kún mo tún ti yàbò míì mo ti máa láwo rè wọ́n tún ti gbé nǹkan fún mi aṣínà wọn pèlè yẹ mú hù. ẹ wò ṣe ti rí ti nǹkan dúdú yẹn ọ̀nà mi kọ ẹ wò Ọlọ́run tí wàá gbé mi kó aláwo rè òun ló sọ fún mi pé nǹkan dúdú àti ọ̀nà mi àgbẹ wọn ò jọ lọ papọ̀ ṣe rí ó sọ fún mi pé kí n ṣe àdúrà lẹ́yìn àdúrà kí n wá lọ ṣe kíni kí n lọ ṣe sàárà ó lè ti ṣe yẹn náà. sàárà bẹ́ẹ̀ ni. èyí ò fáwọn ọmọdé ilé àti ìrìn ojú ọ̀nà. irọ́ sàárà fòkù ọ̀run kí n gé tàgìrì kí n gé sínú mi kí n wọ́n gbogbo yẹn náà mo ti ṣe kí ló ṣẹlẹ̀. Fọláyẹmí wo dákun ṣé n tó ń wí fún mi ni wípé bí mo ti wọnú ilé yìí nísìn látẹnu ọ̀nà ó ti wọ́n mi tàǹgìrì. mo ti wọ́n náà mo ti wọ́n everywhere bó ṣe nǹkan tó ní kí n ṣe náà mo ṣe. mo dáràn ó fún mi léèwọ̀ jẹ
n tí wọn gbọ́dọ̀ jẹ lọ fún mi ṣé pé mo ti tẹ́ mi tàǹgìrì mọ́lẹ̀ ẹ gbà mí ẹ rà ń kalẹ̀ Fáyẹmí o Fáyẹmí ojú rẹ̀ dà yẹ. kí ló ń ṣe yín ni. arábùn tó nínú mi ìmù tí inú mi lògbólògbó ọmọ mi o. kí ló ń ṣe yín ṣe nǹkan tí mò ń sọ fún yín ó ń ṣe nǹkan eré náà. fọwọ́ mi kí ló ń fa ọwọ́ yín báwo. àyà mi ní tí ń fà mí o àyà mi ní tí ń fà mí ń jẹ́wọ́ ọ̀yà mo ti fẹ́ jẹ́wọ́ Fáyẹmí gbogbo bí mo ti ń ṣẹlẹ̀ sí èmi mo ní. ó ti pọ̀ jù irú àbùkù bàtàbàtàwó ló fi kàn ọ́ yìí dọ́nà kí lọ́gbọ́n rẹ gbójúlé náà. Fáyẹmí ẹ̀gbọ́n mi gbójúlé nǹkan kódà ó gbójúlé ní tí wọ́n gbọ́ ògbójúlé mọ́jẹ̀ ń tán èèyàn kọ́ lẹ́gbọ́n mi ìwìn pátákù lẹ́gbọ́n mi bó o ti ń wo òun ikú ni àrùn ni pẹ̀lú n ti ń gbénú ẹ̀gbọ́n mi pọ̀ n ti ń gbénú rẹ̀ yìí àkekèé ń bẹ ń bẹ ejò olóró oríṣiríṣi ní ń bẹ ń bẹ ọ̀ka ń bẹ ń bẹ sèbé ń bẹ ń bẹ mọ́nàmọ́ná ń bẹ ń bẹ Fáyẹmí mọ́jẹ̀ ń tán bẹ́gbọ́n mi bá rẹ́rìn sí ọ tètè wá sáfà rẹ padà ní o ẹ̀rín kú lórí sí ọ. dákun kí n mo ṣe kí n mo ṣe fẹ́ gbọ́n mi tẹ́nì kò ṣe rí irú ara wo mo tí ì dá ntí ìbímọ kí n po níjó kí n po nílù kí wọ́n mọ̀ wá kọrin fún mi kí n sì mọ̀ fọ́nwó láwọn èèyàn lórí ilẹ̀ bàbá wa mọ́ta lóòótọ́ owó ọ̀hún pọ̀ kí bàbá mi ó sì tó kú n ló ti wí fún mi ó lè mí kọ́ èmi ní kí n jogún lẹ̀ ó ní bí n bá sì ti jogún ẹ̀ ohun tí n bá fẹ́ fowó rẹ̀ ṣe tí n bá dà ní mo kọ́lé lé lórí ni kí n kọ́kọ́ sáré fi gbọ́ nígbà bàbá wa sì papòdà ntẹ̀lọ́rọ̀ bàbá mi níjọ́ tí n talẹ̀ yìí mo pẹ̀gbọ́n mi sí kọ́rọ̀ mọ́lẹ́gbọ́n mi èmi nílò owó tí n bá wá talẹ̀ yìí tí n bá fi ṣe tí mo fẹ́ ṣe bólókun bá wá bu òkè ń sì wá bẹ́yìn èyí tó bá jẹ́ ti yín ń yọ fún yín lọ́ba tán lẹ́gbọ́n mi bá tutọ́ sókè níjọ́ tí mo talẹ̀ yìí lọ́ba fojú gbà ẹ̀gbọ́n mi wá fún mi lọ́jọ́ méje péré ó ní tí n bá dá owó yìí padà pé ń ṣẹ̀wọ̀n ó ní wọ́n látẹ́gùn ìṣẹ̀wọ̀n ó di dandan kí n ṣẹ̀wọ̀n. ṣé wọn náà. dákun ṣé ibi tí mo sì ní ọlọ́rẹ̀ yìí ṣé àwọn alájú rẹ lẹ̀ ọ̀rẹ́ rẹ ọlọ́rẹ̀ ìṣẹ̀wọ̀n. ọjọ́ mọ̀ pé rọ́ọ̀kú wọn pamọ́ bẹ̀ ọ̀lẹ̀wọ̀n kankan ọ̀dà náà kí ló wá fẹ́ ká ṣe fún nísìn. Fáyẹmí ń tá a ṣe pọ̀ kìí ṣe yín nìkan ẹ̀gbọ́n mi fojú bí mi olólójú kan ẹ̀gbọ́n mi fapá bú mi lọ́lápá kan ẹ̀gbọ́n mi fẹsẹ̀ bú mi lọ́lẹ́lẹ́sẹ̀ kan sọ ọmọ mi ìjọsí tẹlẹ́dùn àgbà ẹ̀gbọ́n mi tó fi bú mi ó ló tán elédùn àfọmọ rẹ̀ là lójú wo bá ń fi òun náà bá ń fi láwọn ọmọ rẹ̀ àtàyà rẹ̀ bá ń fi là lójú sọ ọ̀rẹ́ wọn tẹ ní kèmí okó sí òun gangan ni kò rí ẹ̀wọ̀n tí mo wá ń sọ rẹ̀ ó ẹsẹ̀ mẹ́fà tó jẹ́ pé bàbá ti bò báyìí yóò jẹ̀rà dára yóò wù omi yóò sẹ̀ jáde lára rẹ̀ ikán jẹ́ tó bá bẹ̀rẹ̀ sí ní bẹ́tọ́ tó bẹ̀rẹ̀ sí ní jẹ̀rà gbogbo àwọn nǹkan oríṣiríṣi náà mọ̀ jáde lára rẹ̀ yóò padà wá dégùn yóò padà wá jẹ̀rà mọ́lẹ́lẹ̀ á gbàgbé rẹ̀ ni. àbùkù sì kàn lónìí ọjọ́ ajá bá ti gbó lajà ó gbọ́n rí ọjọ́ àgbo bá ti kàn ní ó tàdé gbọ̀ngbọ̀n àlùkù báyìí ní kele lọ́bẹ̀ èní ni ó kú tó bá dọ́rùn kó béèrè owó lọ́wọ́ rẹ̀. Ifá ẹ̀mọ́jáde rẹ̀ Ifá orí mi rẹ̀ Ifá orí mi rẹ̀ Fáyẹmí gbà mí ẹni gbẹgbẹgbẹ mi wọ́n ní gbà mí ọ̀yàgbà ọmọ ẹranko burúkú lé níbọ̀ ọ̀yọ́ ọmọdé ẹbí wọ̀ lọ gbìgbà tí gbà àdúgbò tí gbà tẹ̀rù tó wọn òkú ẹ̀gbọ́n mi lé mi ká ẹbí bí mo bá sùn báyìí òkú ẹ̀gbọ́n mi ní rì àbí mo bá ń lo òkú ẹ̀gbọ́n mi ní rì. ṣé lójú ayé àbí lójú àlá. kí ni tó ń sọ yìí àmọ́ mọ́jẹ́ mi ò bu ọ̀sán mọ̀ pé n ò bu ọ rí alójú ayé tí mo fojú mi rẹ́gbọ́n mi. ọ̀dà náà fọkànlá rẹ balẹ̀ ńgbà ó ti sá lọ gbà ò ní ìsìn sọ gbọ́ àwọn nǹkan kan wà tí ń ṣètò ọ̀sẹ̀ pàwórí rẹ̀ fún ọ alẹ́lẹ́ wọn ò gbọ́ kórókóró lójú ọ̀gàngán òru sọ̀sọ̀ wọn ò gbọ́ kùsọ̀kùsọ̀ ọbẹ̀ ají gíní báwọn lálẹ́ dẹ̀ ọ̀gíní ó morúkọ kúlọ̀ ní kó o gbọ́dọ̀ pa ọmọ ó ti morúkọ àrùn gbọ́dọ̀ gbé ọdì nítorí òkú tí ń lé èmi náà morúkọ rẹ̀ èmi ó sì ṣètò tí ó sì ní pa ọmọ. Fáyẹmí ńjọ́ kìíní àná ọmọ lérí jù báyìí lọ oníbàbá ti pẹ̀gbọ́n mi tán yóò lọ rè dìrọ̀ mọ́gì gbàgbé ẹ̀gbọ́n mi ò dìrọ̀ mọ́gì gbàgbé ó ti fi gí gbàgbé lóní kò pin ìyàwó dé láàrin àwọn oníbàbá ti kú báyìí ará ọ̀run yóò mọ bá ṣe kò ní gbára ayé ṣe mọ́ ara ayé ní bá ṣe ní lára ayé káyìí o tún lérí fúru kọ̀ọ̀kan ní ìsìn. fọkànbalẹ̀ ṣètò ọ̀sẹ̀ pàwórí rẹ̀ lọ́sẹ̀ tá a wà yìí ṣùgbọ́n tí bá ti wá parí iṣẹ́ ìtẹ́ nǹkan méjì lè wọ rẹ̀ ọ gbọ́dọ̀ ṣe sàárà fún o má jà ń dábàá rẹ o má jà ṣe sàárà fún o sì tún gbọ́dọ̀ tẹ tàgìrì mọ́lẹ̀ débi pé ó mú inú omi ọjọ́ tó o bá ti dábàá rẹ̀ wọ́n ṣe sàárà àtiwọ́ náà. kí mọ́ ṣe sàárà fẹ́ gbọ́n n sì gbọ́dọ̀ gbà kéèyàn ò ṣe. dákun dáríjì mi wo Fáyẹmí fún mi ó ní àìrójú àìráàyè tí kì í jẹ́ kájá ọ̀rọ̀ ti fáwọn orí àìrójú gangan ní ká gbé bá ọ tó òfin ní rántí òkú bàbá rẹ lọ́hùn débi pé ó ń ṣe sàárà fún ó sì ní wá èso títí nú ọjà
kó o wá débi tàǹgìrì débi tó rà wálé àbí ó gé inú mi ó fún mi léwọ̀ jẹ́ dákun ṣàánú mi bá mú báìbù rẹ bá fi ṣàdúrà o bá ń pe Jésù Kristi rẹ nímú bá ń pa aláwọ̀ àkìbá ń dákun bá ń pa aláwọ̀ kí wọ́n wá tú mi lẹ́nu dè yí o. ẹ̀yin ìyẹn ni pé gbogbo nǹkan tẹ́ ń ṣe láti ilẹ̀ ni pé kí n má rojú ráàyè kí n bẹ̀rẹ̀ sí ni máa gbé ilé ayé bí ẹni ṣẹrú gbogbo nǹkan tẹ́ ń fún mi láti lò àṣé ó dì ní gbogbo ẹ̀. ẹni ń ṣe bí yá àgbà bó pẹ́ bóyá ẹni ṣe rẹ̀ yá àgbà rẹ̀ bó pẹ́ bóyá. Ẹ bọ́ síta mọ́mì ẹni kọ́ bọ́ síta. Ifeola, má bínú sí wa. See, we are deeply sorry. Torí ẹ̀ ló ṣe rí wa ń bí báyìí, a ti realize mistake wa. Ṣé láti ìgbà tó ti bínú sí wa yẹn lèmi ti wà nínú àwẹ̀ àtàdúrà. Mi láìkí bó ṣe ń bínú yìí jọ torí Ọlọ́run ọ̀rẹ́ mi má bínú àní ṣe bẹ́ẹ̀ mọ́. Ọlọ́run ló máa dáríjì yín, not me. You guys made a fool of me. You make me a laughing stock in the whole campus. Wọ́n máa wò mí ní àwò sunkún, máa wòrà mi láwò rẹ́rìn. This thing is a free gift from God. Àbí? Èèyàn mélòó ló máa mọ̀ pé mi mọ̀ nípa owó tẹ̀ ń gbà. Má wọrí, sórí téèyàn tó bá jẹ́ téèyàn ní fi téèyàn sílẹ̀. Ọlọ́run ọba ló máa ta. Tọ́lọ́run bá ti mọ̀, Ọlọ́run dẹ̀ mọ̀. Mo fi gbogbo ìtókù sílẹ̀. Ìpè ọlọ́ọ̀kọ mi, má bínú. Mọ́mì, ṣé mọ̀ nǹkan tó ṣe? Wọ́n ti wá rí mi, wọ́n ti bá mi sọ, àti jíjọ sọ. Ó máa dáríjì wọn náà ni. Wọ́n ní tẹ́lẹ̀bí bá ti mẹjọ́ ẹlẹ́bí, kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Ẹ dìde, ẹ̀yin náà ẹ dìde. Don't get close to me. Let me jọ. Ọ̀nà ló ní dáríjì wọn. A máa súnmọ́ ẹ. I am pissed. Má bínú. Let me jọ. Ìpè. I miss you too. I miss you. Ó ti fáìn sí, mọ́mí ti jẹ ogún oúnjẹ yín tán. Yeah. Believe me, you are truly a blessing to this generation. No, without exaggeration. Ever since the first day I met you, I have been set free from eternal bondage. Ìsìn ni orúkọ mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní rú mi. Fọláyẹmí. Ìpè. Believe me, mo dúpẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ. Ọlọ́run ni gbogbo ọpẹ́ yẹ. Èèyàn ẹlẹ́ran lásán lèmi. Ṣé tí mo bá ríran tí mo bá sọ, does that add or subtract anything from me? That doesn't mean tí bá tún ṣe oore mi, máa tún ṣe mi. Ṣé bí wọ́n ló mọ̀ yẹn? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tẹ̀ ní ìlàjì ni mo sọ o. Wọ́n ní ìlàjì oore tó ní. Kíá wọ́n ti lọ dájọ́ sílẹ̀. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní extort àwọn èèyàn lóríṣiríṣi. Why? Nítorí ọ̀fun. Anyway, báwo ni iṣẹ́? Ṣorí ti iṣẹ́ tó sọ yẹn. Believe me, láti oore kan sí kejì, rí èkejì sí kẹta. I mean, ojoojúmọ́ oore ni. Oore tí kò ní ìdádúró rárá. In fact, ó dàbí ilẹ̀kùn oore mi tán ti tì tẹ́lẹ̀. Ó ti wá ṣí báyìí. I'm now basking in the euphoria of goodness. All thanks to you. Lágbára Ọlọ́run, mo máa go well for you in Jesus' name. Kò dẹ̀ ní dàrú ní agbára Ọlọ́run. Àmín. Oh. Seriously, I don't know how to say this, but again I have to. Excuse me. I have got here, Celine. Sorry. Okay. Ìpè. Ṣòrí báwo ni ó bá ṣe dùn sí ká ló lè tún jẹ́ ọ̀rọ̀ mi wò. Look, báwo ni ó bá ṣe dùn tó. You know, if you could be my wife, as in to be the jewel of my life. Kò ń ṣe nítorí pé beauty, but nítorí ẹwà ẹ, you know, that gift. For you to crown it and then for me to be eternally grateful. Fọláyẹmí,
I'm so funny. Don't go there again. I have a boyfriend. And I don't have the intention of cheating on him. How would you feel about when I choose boyfriend me? Please, don't do this. Ikpe, I really wish this guy knows how lucky he is. I think he does. You think he does? Irọ́ wèrè, irọ́ rádaràda tó ń rí látòní lọ. Kó má rí nǹkan kan mọ́, kí gbogbo ẹni rádaràda mọ́ ẹ lójú. Omi irú rèé o, kó máa bà gbogbo ìran tó ń rí jẹ́. Kó máa bà gbogbo ìran tó ń rí jẹ́. Omi irú oní mo dàlẹ́ lórí. Kó máa bà gbogbo nǹkan tó ń rí jẹ́. Omi irú ni, kó máa bàjẹ́, kó máa bàjẹ́. Irú àlá ò lélẹ̀. Gbogbo nǹkan lọ́rùn dá sáyé o. Nígbà táwa ṣì wà á school, a lot of things ló ń ṣẹlẹ̀. School tí ń ti wà pánsìn, kò sí nǹkan tó ń jẹ́ cultism mọ́. Mo kọ́ táyà ṣe ń school just, big boy, big girl lẹ́yìn ṣe ń school sí. Táìmì ẹ̀ a lot of things ló ń ṣẹlẹ̀ nígbà tí wà á school. Màdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá, we were able to skate through it, we were able to pass through the situation, we were able to come out of it, Thank God for you girls, Thank God for your life. And things are getting better now. Ẹ̀yin ènìyàn yìí, ẹ ṣọ́ra fún ìjà Ọlọ́run. Kí lẹ fẹ́ sọ? Àwọn ọ̀la. Ìtẹ̀sọ́ lánàá ò tí tó ń lẹ̀. Ẹ ju ẹpàṣẹ fún jà lọ. Ó màmá ríran gidi. Ìyẹn tẹ́lẹ̀. Tó bá wùn yín kẹ́ gbọ́, tó bá wùn yín kẹ́ gbà. Brother, ṣé mọ ẹni tó ń jẹ́ Saheed? Saheed. Oh, ṣé Saheed Òṣùpá? Mo mọ Saheed Òṣùpá dáadáa. Kò ń ṣe Òṣùpá. Saheed inú ẹbí yín. Kò sí Saheed kankan nínú ẹbí mi. Close friends ńkọ́? Auntie, as a matter of fact, mi ò bá anybody rìn tó ń jẹ́ Saheed, not to talk of my family or friend. Ṣé gbọ́? Ìyẹn kọ́ ló matter. Ẹ gbọ́dọ̀ ní àkíyèsí ara kí nǹkan má bàjẹ́. Kẹ̀dẹ̀ lé ìyàwó yín síta. Ìpè, uncle, ẹ má bínú, ẹ̀yin sister, ẹ má bínú, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ̀yin lè máa lọ tí yá kó ṣì mọ́. Ayé jẹ́ ká máa lọ jàre. Babe, ṣé nǹkan tí mo sọ wrong ni? Oh no, but since the vision is not meant for him, then why can't you just keep it to yourself? Why tó yín sọ ogura kátàkátà bẹ́ẹ̀ yẹn? Nǹkan tí mo rí ni now. Shut up, jẹ́ ká máa lọ. Oh my God. Irú ọmọ ran wo lélẹ̀? Mo gbọ́ pé ó ti di empty barrel, mi ò mọ̀ pé worst tó lè rí. Bó ṣe máa ń sọ rubbish lẹ́yìn ọjọ́ mẹ́ta ilé ti rí. Wọ́n bá ṣe ń sọ lọ́n tiwa. Oh my God, so nice to see you. When you told me go around, no, we don't know plan. And you said you're outside. Mo ti sọ fún ẹ pé mo máa dé bí lónìí. Come on, you're happy, abi? Say who we have here? Samson. Wow. Samson. Ìwọ. Ó gbádùn. Àbọ̀ kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ó ti jìnnà sọ́rọ̀ ẹ wà. Ẹ bá ń bèrè lọ́wọ́ ẹ̀ o, mi mọ ibi tó lọ, ó ń fọ̀n busy. Ẹ wò ẹ má dá lóhùn jàre. Ó understand pé mo busy back on these days ni. Ká tó ṣẹlẹ̀ nìyẹn. Má dá ọ̀sùn wọn. Wọ́n lè busy. Ó mọ àwọn ọkùnrin. Gbogbo ìgbà náà kọ́ ló máa fi máa wó obìnrin. Wọ́n máa ṣiṣẹ́ náà. Tó bá lówó lọ́wọ́ ní ìsìnṣọ́ máa lè fẹ́ wọn. Àbí ẹ̀yin obìnrin tẹ̀lé láìkí owó yìí. Ó dẹ̀ wá dùn mí o. Èyí tó wá wá àdéjáde. Ẹ àmà ìrànjọ mi. But I'm sure she's gonna take care of you. Of course. Ẹ bá mi ra kọ́bọ̀ ẹ bá ti ń bọ̀. Má worry. Okay. All right, guys. Ẹ take care ara yín. Ewu ẹ̀ mọ sílé mi. Oh my God, sweetheart. My daddy, I missed you. Joy. Like seriously, I missed you, daddy. But too long, boom, para ni. You said you're outside. So nice to see you. Anyway, kilo maje, kilo mom, give you everything. Mo fẹ́ jẹ nǹkan kan for now. Torí mo ti jẹun mo dẹ̀ ti mu nǹkan kí n tó kúrò nílé. As a matter of fact, òun gan fẹ́ máa kú mi tí mo ṣe jẹun tó mo kọ pé no. Mo gbọ́dọ̀ disappoint ẹ lónìí. That means you're going to eat me and step down with me. Are you for real? Yeah. Sure, miss me. Of course, mo miss Seriously, you. Let me come on you, baby. Mo ti miss me gan. Yeah. Ẹ wo ohun tó rọ ọmọ ọ̀rọ̀ yìí
ìgbẹ̀yìn ni ká máa rò gbogbo wa ta ló lè dúró tì ní nígbà tógun bá lè. Mom, I'm tired of all this. Ṣé mo lè ní boyfriend money? I can't have boyfriend again. What is this? Ṣé yẹn ló yẹ kó máa sọ? Àbí ọmọ lọ́mọ tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ipò jí lọ hospital ẹ̀wọ̀n làbá wà báyìí. Ìyẹn kọ́ ló yẹ kó máa sọ. Ká máa dúpẹ́ pé ọ̀pọ̀ yóò sọdá. Ó sọ òyìnbó. Mommy, he almost died. I almost lost him. Ìwọ Ọlọ́run máa dúpẹ́ tó jẹ́ kójú sí mi ìwọ Ọlọ́run. Ibo làbá wà báyìí? Kó má lè wá jẹ́ pé nǹkan tó ń sọ pé máa ṣẹlẹ̀ ló tún fẹ́ máa ṣẹlẹ̀ báyìí ìwọ Ọlọ́run. Èmi ni ìran ẹni àkọ́kọ́. Èmi ni ìṣẹ̀dálẹ̀ yín. Kí ló ti ẹ gbàgbé ètò? Jọ ó lọ́rọ̀ kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ o. Jọ ṣé tòótọ́ ni ọkùnrin fẹ́ kú sí orí ìpè ọlá? Cause nínú campus ọ̀rọ̀ everybody ń sọ sí nìyẹn o. Bẹ́ẹ̀mi náà ṣe gbọ́ nìyẹn. Mo ti gbà tí mo wá pé Fọláwẹ̀ tí mo béèrè lọ́wọ́ ẹ̀. Òun ló wá confirm ẹ pé òótọ́ ló fẹ́ ṣẹlẹ̀. But I thank God ṣá, wọ́n ní bàbá yẹn padà jí lọ hospital. But ó ga ọ̀rẹ́ ẹ̀ tẹ́lẹ̀ tẹ́ pé ó ń rí ìná tẹ́ pé everything wà okay gbogbo nǹkan kan wà á change. Ó ṣọ́ pé kankan máa rán pẹ̀lú ẹ̀. Funny. Kò sí nǹkan tó ń ṣe o. Kí ló yẹ ká bóyá ara bàbá yẹn gan nìkan wà tẹ́lẹ̀. Cause gist tó lọ ní campus ń sin nìyẹn. Wọ́n kọ́ máa gbé kiri jù rẹ̀. Àwọn ní tẹ̀wọ̀n. Ìgbẹ̀yìn rẹ̀ ọ́ ṣọ́hun ló máa yá. Àmọ̀kẹ́. Ẹ jọ̀ọ́ mi mojú yìí rí. O mọ̀ mí. Ṣé bójú ṣe rí rèé ta fi jobi lọ́jà Ẹdẹ? Ẹ má bínú, mi mọ̀ yín o. Ó dáná, èmi ni ìran, èmi ni ẹni àkọ́kọ́, èmi ni ìṣẹ̀dálẹ̀ yín. Ó jìnnà sí mi ó pọ̀. Ṣé ò gbàgbé ètò? Ẹ fi sọ́kàn o. Ẹ fi sọ́kàn o. Ẹ fi sọ́kàn o. Ta ló lè dúró tì ní nígbà tógun bá lè? Ta ló yẹ kó dúró tì ní nígbà tí ó bá sógun? Bí mo máa ṣe lálàá èrè pásítọ̀, ìyá arúgbó yìí ń jẹ́ kó máa yé mi wípé òun ni ìran, wípé òun ni ìṣẹ̀dálẹ̀ mi àti orísun mi. Àmọ́ bó ṣe ń sọ lèmi gangan ti bẹ̀rẹ̀ sí ní yípadà nínú ara mi wípé Kristi ni ìṣẹ̀dálẹ̀ mi, Kristi ni orísun mi. Olúwa Ọlọ́run Elédùmarè, kábíyèsí ọba tí gbé ẹlẹ́ṣẹ̀ kì í sú, ògo ni forúkọ yín lókè ọ̀run. Adúpẹ́ lọ́wọ́ rẹ̀. Mrs. Adédèjì, òótọ́ ni àlá yẹn sọ fún yín yẹn. Ṣé ẹ rántí pé mo sọ fún yín nígbà kan ohun tó so mọ́ bíbí ọmọ yín Ìpè Ọlá yẹn? Ẹ sọ fún mi pásítọ̀, ẹ sọ. Ǹjẹ́ ẹ wá jáde láti lọ wádìí lọ́dọ̀ àwọn ará àbí ẹbí nípa ẹ̀? Ẹ má jẹ́ kí n purọ́ pásítọ̀, mi ò lọ síbi kankan. Nítorí wípé kí bàbá Ìpè Ọlá tó jẹ́ Ọlọ́run nípè ló ti fi ń jẹ́ kó yé mi wípé mi ò gbọdọ̀ lọ sí ọ̀dọ̀ ẹbí òun kankan. Ká má lọ síbẹ̀ for anything òun ò tiẹ̀ fẹ́ ká bá wọn dá anything kan ká bá wọn dòwò pọ̀ rárá. Ṣé ti wá rí ó lábúrò ọkọ mi kan bó ṣe ń pè láàárọ̀ ló ń pè lọ́sàn ló ń pè lálẹ́ àmọ́ bó bá ṣe ń pè báyìí ni máa fi ń jẹ́ kó yé wípé àsílé àti travel oríṣiríṣi ni mo ti sọ fún tán bẹ́ẹ̀ kò dẹ̀yìn ó sì ń pè wá náà. Mrs. Adédèjì, àpẹẹrẹ ni ọmọ yín Ìpè Ọlá yẹn jẹ́. Then mo ti máa ń bóun náà sọ̀rọ̀ time without no number máa pè é ó dà pé gbogbo pípè mi àtọ̀rọ̀ tí mò ń bá sọ kò já sí nǹkan kan létí ẹ̀. Mo dẹ̀ máa fún ẹ̀yin náà ní advice kankan gẹ́gẹ́ bí ìyá ẹ̀ kẹ́ súnmọ́ Ọlọ́run because Ọlọ́run nìkan la lè lọ sábà tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ àti wípé tá a bá sábà Ọlọ́run orú àwọn nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ mọ́. Ẹ máa nídìí láti súnmọ́ Ọlọ́run ẹ̀yin àtọmọ yín kíbi tó ń bọ̀ yìí má bàa ṣẹlẹ̀ nítorí pé aládùúrà ló ń jẹ́ kádùúrà gbà. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọ̀rọ̀ tó ń pa olóko lẹ́kún òun ni àparò fi ń ṣe ẹ̀rín nínú oko. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó yé gbogbo wa pàápàá jùlọ ìyá Ìpè Ọlá tó jókòó yìí. Ṣé bí mo pè ọ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mo tún rán ọ létí láti ṣe ohun tó tọ́ lórí ọmọ rẹ. Oníwọ ò lè sin Ọlọ́run pẹ̀lú mámúní o. Ta ló ní kó wá ṣẹbọ? Ṣe bóhun tó tọ́ nítorí ọmọ rẹ la ní kó ṣe. Bẹ́ẹ̀ sì rèé àṣà àti ìṣe ìdílé tiwa ni. Àbí o mọ orú èèyàn tọkọ rẹ jẹ́ kó tó fẹ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run dáàdì, inú òkùnkùn ni mo wà. Ẹ̀ẹ̀kan láàrin ọdún 16 òun ni ìran máa ń bá ìdílé wa lálejò. Èyí sì ni àmì àti ìdánilójú pé
àwọn bàbá mọ́nímọ́ní wa wọ́n sì wà pẹ̀lú ìdílé wa. Ìran. Yes. Mom, kí ló ń jẹ́ ìran? Ìran means vision but ìkan nínú àwọn ancestors ẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀. So mommy, ẹ̀yin náà mọ̀ nípa ọ̀rọ̀ yìí. Hey, they saw anything for me, mommy. Before your father died, he left strict instructions. Wípé mi ò gbọ́dọ̀ gbé ẹ padà lọ síbẹ̀. Ó dẹ̀ sọ pé kí n má sọ fún ẹ rárá. That's why tí mi ṣe sọ. And that is because of what? Ṣafẹ́ pa ni ohun tó tọ́ la ní ká ṣe fún ẹ nígbà náà. We are talking about your ancestors here. Ìdí ni pé nígbàkúgbà tí ìran bá ti wá ló ti máa ń fi àmì sílẹ̀ sára ọmọ tó bá fẹ́ bá lálejò. Nígbà tí ìran máa wá padà wá yìí, nígbà náà ìyá rẹ wà nínú oyún rẹ. A sì ṣe lálàyé fún ìyá àti bàbá rẹ nígbà náà wípé nígbà tí wọ́n bá bí ọ kété tó o bá ti pé ọmọ 20 ọdún nìkan gbé ọ wá fún ètùtù tó tọ́. Àmọ́ àìṣètùtù àti àwọn ohun tó tọ́ tẹ́yẹ kẹ́ ẹ ṣe òun ló fà á tóun burúkú fi ń já lóun burúkú tóun burúkú fi ń já lóun burúkú yìí. Ó sì wà ń dà báyìí o tó bá pẹ́ díẹ̀ sí i eléru asungi kódà aróko wálé. Ẹ wo bàbá ẹjọ kí ni nǹkan tá a máa ṣe sí kí ni ṣíṣe báyìí torí wàhálà tí ń ṣẹlẹ̀ rẹpẹtẹ o ìpè ọlá àwọn ìran tó tẹ̀ wá ń rí lẹ́nu sí yìí ó kọjá bẹ́ẹ̀ ni ẹnujọ́ mẹ́ta ẹ̀ ó kù díẹ̀ kí àfẹ́sọ́nà ẹ̀ kó kú mọ́ lórí hospital ló ti jí ọlọ́run ló yé mi àti ẹ ìjọ kí ni ká ṣe sí kí la lè ṣe sí ẹjọ́. ìjókè tí o ti bóró báyìí lóòótọ́ ni ìyá àpèọlá èmi ò rò pé kò tí ì bọ́ o torí tó bá jẹ́ wípé ó rí bó ṣe yẹ kó rí. ní àsìkò tá a wà yìí ó yẹ kí ìran ti máa bá ọ lálejò lójú oorun láti lè rán ọ létí àti láti máa ṣalámí fún ọ pé ó yẹ kẹ́ ẹ ṣe ètùtù lórí ọmọ rẹ. ìran mo ti rí lóòótọ́. mo ti rí ó ti yọ sí mi lójú oorun. ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà torí àwí ìgbọ́ àwọn tí dálé rẹ̀ ẹ̀yin ọmọdé ìwé tẹ́ ẹ bá ti kàwé díẹ̀ ẹ ṣàìdọ̀rí ọ̀làjú ẹ wàá mọ̀ fojú egbò tẹ́lẹ̀ èsì ẹlẹ́rìí. ọ̀nà àbáyọ kan ṣoṣo ló kù tí ọ̀rọ̀ bá ti rí báyìí. yàrá ẹ̀rọ ni o yàrá ẹ̀rọ yìí òun ni ìwọ Ìpèọlá àti ọkọ tó o bá fẹ́ fẹ́ ó jọ wà fún ọjọ́ 7 tẹ́ ẹ bá wá wà ń bẹ̀ fún ọjọ́ 7 o lágbára ọlọ́run ọba lágbára àwọn bàbá mọ́nímọ́ní kọ́ ọjọ́ 7 tó pé ìran ó bá ọ lálejò ní ohun gbogbo wa bẹ̀rẹ̀ sí bọ́ sí gẹ́gẹ́ ní gbogbo ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí gún. yàrá ẹ̀rọ. èmi ní yàrá ẹ̀rọ fọjọ́ 7. You must be joking. Lẹ́yìn ìgbà tẹ́ ti fẹ́ pa mí tí ọlọ́run ò gbà yín láyè láti pa mí tọ́lọ́run ò fún yín ṣe tí mo ti fẹ́ kú sórí ìwọ nítorí pé mo love ẹ. So the next thing sì ni pé kó tún padà wá bá mi kémi wá lọ bẹ́ẹ̀ wà ní yàrá ìnira kan yàrá wàhálà kan tán ní kó dọ́gbọ́n wá parọ́ pé yàrá ẹ̀rọ ni kémi wá bẹ́ẹ̀ ṣètùtù ń bẹ̀ fún 7 days ọlọ́run ò ní jẹ́ over my dead body. See, come and marry me is not come and die. Sweetheart, yes. I love you so much. I will not do such. Tó bá ń ṣe wípé wọ́n ní ẹni tí mò ń fẹ́ gangan la gbọ́dọ̀ wà nínú yàrá yẹn, I would not get you involved. I know what you went through. Believe me, please. That's great. Nísìnyí tó tẹ̀ ti jẹ́ pé ó ti ń dàbí pé mi ò fẹ́ ṣe mọ́ rárá yìí. It's very easy for you láti wá ẹlòmíì tó bá fẹ́ fẹ́. Tèmi ṣe ń sign out yìí kó sign ẹni yẹn in. Because òótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ gangan ni pé àwọn family mi gan ti sọ pé kí n jìnnà sí ẹ èmi ni mo kàn ṣàgídí. You know I love you. This is the period I need you most. I'm going through a lot, please. I'm sorry too. Ó dàbí pé wàá fẹ́ máa wá lọ. Ó rántí pé tó ṣe ń dé ni mo sọ fún yín pé mo fẹ́ jáde tẹ́lẹ̀. So time that in lọ bóyá kò jẹ́ kí n sìn. Are you asking me to leave? Kind of. Èmi mà ní. Èmi mà ní. See, I love you. I don't know, maybe I love you. But I love you. Yeah, I know I love you, but I don't want to die. That's just the fact. You won't die.
kí ló yẹ ká fi sọ fẹ́ níjọ́ because tí mo ṣe ń jáde lọ máa travel ní ọgbà tí mo ti wà lára lọ. ìgbẹ̀yìn rẹ̀ ọ́ ṣọ́hun ló máa já ọ́ ṣọ́hun ló máa jó àlọ́ tó bọ̀ wẹ̀wò tó bá ṣàjà sí. àtọ̀ lóde ìwà ló bá ẹ̀sùn lé òòṣà ọjọ́ méje. mo lè ṣe irun mọ́ra ẹ̀ ọ̀run ò lè ṣe mo mọ̀ kó gbìyànjú but nǹkan tó ń fẹ́ kí n ṣe yìí kò ṣe nǹkan tí ọkọ máa ti máa lọ bá ẹ ṣe ògbóró nǹkan bẹ́ẹ̀. ìsìn táyé mi ṣẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní rojú tu ọwọ́ mi ti ń dẹnu màá wá lọ bá ẹ sùn ilé òòṣà fọjọ́ méje tí gbogbo àjálù yẹn bá wá dà sí mi lórí nǹkan. mo lè ṣe o mo lè ṣe lẹ́dà ẹ mọ̀ pé mo dúpẹ́ ẹ̀kọ́ tó ṣe fún mi but ilé ìkọjá ẹ̀. I wish I could, but I'm really sorry I can't do this. Just call me in here, my shit. ọ̀pá tí ń rí kọlẹ̀ ó kọ̀run adífá fún ìran lọ́jọ́ tó ń tìkọ̀lé ọ̀run bọ̀ wá sílé ayé wọ́n ní ó kára ńlẹ̀ wọ́n ní ó rúbọ ó gbọ́ rírú ẹbọ wọ́n ló ṣètùtù ètùtù náà sì gbà wò ọmọ mi ẹnìkan kì í rágbe níbi tó ti ń dáró ẹnìkan kì í rálùkò níbi tó ti ń kó sùn látẹ̀ní lọ ayé ò mọ̀ tùbà a máa tùṣẹ́ èmi ìran mo ṣetán láti padà síbi tí mo ti wá omi ẹ̀rọ rẹ o gbà kò fi wọ ẹlẹ́dàá ẹ̀ ayé a máa tùbà a máa tùṣẹ́. ṣòre nílé ayé yìí tíyàn bá máa ṣòre kó ṣe oore yẹn tinútinú tọkàntọkàn torí kò mọ̀ bóyá lọ́la òun náà máa ní ìrànlọ́wọ́ ẹni tó ń ṣòre fún yẹn. Do you understand me? Truly ó mọ nǹkan tó ṣe fún mi o inú ìdààmú tó mú mi kúrò ìṣòro because as at that time mo ti rora mi pin oúnjẹ ò ṣe jẹ ibi ò ṣe lọ òun ò ṣe gbà tí ò bá ń ṣọ lọ́wọ́n àti ọlá àti ẹ̀yìn so ìgbà tó kọ́kọ́ sọ kìíní yẹn fún mi mi ní kúrọ́ fún ẹ o àyà mi kọ́kọ́ já mo wò pé báwo mo ṣe máa lọ tẹ́rí sírú nǹkan báyìí pé ṣé mi tí mo ti wá ń rí jẹ títí ń rí mu tọ́wọ́ ti ń dẹnu màá tún wá lọ kó ṣòro ẹlòmíì mọ́ nǹkan tó ń ṣe mí tẹ́lẹ̀ so but bá ti ń ro jinlẹ̀ mo wò ó pé tí ò bá ń ṣọlá ọlọ́run àti ìwọ ṣe máa tún padà bẹ̀rẹ̀ sí ní sọ pé owó ti ń padà sí mi lọ́wọ́ àbí mo lè náwó mówó kí n fún yàn kí n dúró tọ́jú so I thought it twice and I know you deserve all the steps that I took just for you. You're worth everything, seriously. O ní láti dúpẹ́ lọ́wọ́ mi. But still, ó yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan-an. Àjàgà tó yọ kúrò lọ́rùn mi, àjàgà tí kò ṣe explain fún anybody ni. Thank you so much. Like, thank you seriously. Ṣòtìrì, èmi mọ̀ pé gbogbo ìrìn tààrin yìí bọ́lọ́run ṣe fẹ́ ni. Ọlọ́run lò ẹ́ fún mi, Ọlọ́run dẹ̀ lò mí náà fún ẹ. You get it? So ó padà wá rí bó ṣe yẹ kó ti rí láti ilẹ̀ náà ni. Oúnjẹ ká pa gbogbo yẹn tì. Kí ló máa mú kí ló máa jẹ? Okay. Are you serious? Yeah, okay. Are you okay? Kí ló ṣẹlẹ̀? Ṣé kí n get omi ni? No. Jesus, can I get you water or some? Are you alright? Are you sure? I'm more than sure.
give me a hand. Oh my God. Are you sure? Would you marry me? Yes. You will? My fair God. My God. I love you. I love you more. Thank you. No, thank you. ẹni ogun bàjá tó mọ́ mi bọ́ ṣóun lọ lè ròyìn fẹ́ni tí yóò jagun ọlọ́run má dà mí láàmú kí n gbá yẹn ṣeun rẹ ẹni ọlọ́run bá fẹ́ràn jù láyé ló ń ránṣẹ́ sí ẹni ọlọ́run bá fẹ́ràn jù láyé mi ní kò kí ń jẹ́ kó jìn o ṣí mi lójú ẹ̀mí o kí ìṣòro mi fúyà kó dòun ìgbàgbé òun. ẹ̀dá kan gbìyànjú nínú ayé ni àtìlà ẹni ló farasin ẹni ọlọ́run bá fẹ́ràn náà mímọ́ sí kẹ́dá má má ṣe iná màmá ni ó ṣe mí lójú ẹ̀mí ó kiri ràn. ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn báwo la ṣe fẹ́ mẹ́ni tó ń ṣe ni dáadáa kún tó súnmọ́ ní pẹ́kípẹ́rẹ́. Kàyéfì náà lẹ́lẹ́yìn jẹ́ o.